gbà mí láyè láti sọ àwọn ọ̀rọ̀ kan sí méjì sí ti program tẹ́ ń ṣe lọ́wọ́. Okay, mo ń gbọ́. Mi ìwà láti wá tako anybody, mi ìwà láti wá bẹ́ anybody jà. Bí ó ṣe rí lọ́dọ̀ tèmi èmi ṣe fẹ́ sọ. Nípa àkọ́kọ́ náà, ó lájú kẹ́ recognize the voice mi. Matthew lórúkọ mi, ọmọ Koiki, tó ṣe recording lálẹ́ ọjọ́ tí wọ́n attack ilé Igboho tí mo jáde láàrin òru tí mo ṣe broadcast. Èmi ni mo sọ̀rọ̀. And tí nípa program tí ẹ ṣe lónìí, nípa voice bàbá, gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, a sọ pé gbogbo wa la mọ̀ Chief Sunday Igboho inú òṣèlú ló wà kó tó di pé wọ́n fara sí ọ̀rọ̀ Yorùbá Nation. Àní inú òṣèlú oríṣiríṣi gbogbo kan ló ti ṣẹlẹ̀ sẹ́yìn. Mi ò defend olóyè Sunday Igboho. I was just like, okay, gbogbo aláàjì fún wọn lówó, wọ́n fún wọn lẹ́bìtì, wọ́n fún wọn lẹ́yìn tí kí ọ̀rọ̀ Yorùbá Nation kó tó délẹ̀ bó ní gbogbo yẹn. And again, inú mọ ìdí tẹ́ fi gbé ọ̀rọ̀ yẹn jáde nígbà àwọn tó ń sọ̀rọ̀ tó ń bú lágbájá, tó ń bú tàmẹ̀dò fún, tó ń bú aláàjì Muideen Bello. Èyí tí mo fẹ́ sọ sáàrin yẹn is, tẹ bá notice kan nígbà tí wọ́n ń bú Chief Professor Banji Akintoye, tí wọ́n ń bú Igboho, tí wọ́n ń bú anything, Igboho fèsì. Because only restriction tí ó gbọ́dọ̀ máa fèsì sí ọ̀rọ̀ torí ọ̀rọ̀ ẹ̀ làwọn èèyàn fẹ́ dìbò tó bá space ọ̀tọ̀ ní kankan tó máa sọ. Aláàjì Muideen Bello tán lọ sọ́dọ̀ ẹ̀. Igboho tó kúnlẹ̀ síwájú wọn tó bẹ tó ń ṣe kínní. Ó rí Aláàjì Muideen Bello gẹ́gẹ́ bí bàbá. Wọ́n wá sílé bá sọ̀rọ̀ kó sọ pé rárá. And at the same time, kò rẹ́dí àti tako anything Yorùbá Nation. Kò sì rẹ́dí àti gbóṣèlú dání tí Chief Sunday Adéyẹmọ Igboho ṣàbá fẹ́ gbóṣèlú dání wọn gbé dání. Àwọn ọmọ wọn tí wọ́n yapa tí ìkan lọ sọ́dọ̀ òṣèlú tó yọ òṣèlú. Olùrọ̀ òṣèlú ni gbogbo wọn bá wá sọ́dọ̀ Chief Sunday Adéyẹmọ Igboho kọ́ Yorùbá Nation. Olóṣèlú ni gbogbo wọn tẹ́lẹ̀, everybody tó wà ní Chief Sunday Adéyẹmọ Igboho. Ọ̀rọ̀ pé bàbá fọwọ́ sí Yorùbá Nation ló ń fún gbogbo wọn tí wọ́n fi ń ṣọ̀kan. Even pé wọ́n dalẹ̀ Igboho gan àárín wọn ni because olóṣèlú ló pọ̀ jù ní gbogbo àárín wọn. Bàbá yìí pé bàbá àyọ̀nà tí wọ́n ń tọ̀ ọ̀rọ̀ Yorùbá Nation tí bàbá gbé lórí gbogbo wọn lẹ́tọ̀ọ́ àti ìyá kúrò ní abẹ́ bàbá. Olófà tí gbogbo wọn fi ń ṣe gbogbo oríṣiríṣi gbogbo nǹkan tí wọ́n ń ṣe. But Chief Sunday Adéyẹmọ Igboho ṣáyé wọ́n sì wà lórí struggle bí wọ́n ṣe máa ní permanent freedom wọn lórí ọ̀rọ̀ Yorùbá Nation. And again, pé wọ́n the way tí wọ́n ṣe wọ́n máa response nínú ìgbàgbà táwọn èèyàn ń sọ̀rọ̀ pé ẹni lágbájá ó lọ bá Tinubu, tàmẹ̀dù ọmọ Igboho lọ bá Tinubu, tẹ̀bá notice kò sọ pé kò sí broadcast kankan wọ́n èké sọ because. Ṣé mi lè sáré fi kún ọ̀rọ̀ yẹn tó ló ń gùn díẹ̀? Ṣé mo lè sáré bá yín dáhùn? Mo lè bí ní ìbéèrè kan. Tó bá jẹ́ ẹ̀yin ni mo sọ o. Ẹni tí ó ṣerú oore yẹn bí bàbá Muideen Bello fún yín. Pẹ̀lú ipò tẹ́ ẹ wà nínú kẹ́ wá wà bẹ́ẹ̀ bí irú Sunday yẹn kán wá máa fojú ru bàbá yẹn gbolẹ̀ ẹni Igboho mú bàbá Muideen Bello bíi bàbá ṣé bàbá rẹ̀ tó bí bàbá àti nínú yín ṣé wọ́n lè fojú ẹ̀ gbolẹ̀ kí Igboho mọ́ lè kọ́ṣọ́nù wọn ẹjọ́ kí ló fẹ́ sọ kò ní pé ká má sọ Yorùbá Nation kò ní láyé ẹ má bú bàbá mi ò fọwọ́ sí yẹn sọ́pọ̀ jù nígbà tí àwọn directorate àwọn wọ Yorùbá World Congress tí wọ́n lọ endorse Bọ́lá Ahmed Tinubu àwọn Yorùbá World Congress ní London ni o ṣe wà lórí ètò àwọn ni wọ́n kọ́ lọ endorse Tinubu kí ni Sunday Igboho ṣe ní ọjọ́ kejì ó ní ẹ̀yin Yorùbá World Congress yẹn tẹ́ ẹ lọ support Bọ́lá Ahmed Tinubu yẹn tẹ́ ẹ lọ support tẹ́ ẹ gbowó ó ní wọn ní fowó yẹn ṣe nǹkan rẹ̀ ó lówó yẹn wọ́n fi wo àìsàn ni àti kú ọmọ ó ṣépè fáwọn Yorùbá World Congress ó ní wọ́n gbowó ó accuse wọn pé wọ́n gbowó wọn bá gbowó wí o ó jáde ó sọ̀rọ̀ lẹ́yìn yẹn àwọn kan wá sọ̀rọ̀ ní kọ̀kọ̀ wọ́n ní Sunday Igboho ó gbowó kinní kan Igboho ṣe voice note síta ìjọ yẹn ló ṣe voice note tó ní pé ṣé káwọn náà lọ gbé bàbá wọn wá òun tó ń sun lẹ́lẹ̀ orí bẹ́ẹ̀dì ló ń sùn òun sun lẹ́lẹ̀ lẹ́yìn odi wọ́n wá sọ pé òun gbowó ní kó tó di pé gbogbo nǹkan yìí dàrú lọ́rọ̀ yìí o white wí onítìrí wá challenge rẹ̀ wípé òun kówó fún ọmọ nípa declaration kí ló pọ̀jù nínú kí Sunday Igboho sọ òtítọ́ ọ̀rọ̀ pé ókè o lóòótọ́ o torí tó fa sábàbí tí mi fi bá wọn dá sínú bẹ́ẹ̀ ni o lóòótọ́ mo mọ̀ nípa rẹ̀
ṣùgbọ́n nígbà tó dé stage kan ẹni sùúrù nígbà tó dé stage kan mo rí wípé n báyìí kó tiẹ̀ wá àwọn nǹkan sọ́wọ́ pé n báyìí ló ṣẹlẹ̀ tí mo fi tètè sún sẹ́yìn o ó dákẹ́ pin wọ́n wá ń ṣépè fún woman yẹn Sammy tó jẹ́ intermediary láàrin wọn ẹ tún wá gbèsè tiẹ̀ náà fẹ́yìí tó wà ní Germany èmi mọ̀ pé ẹ mọ̀ tí Sammy ṣe fún àfi tẹ́ ẹ bá fẹ́ borí ọlọ́mọra lókù wọ́n wá fojú bọ̀bọ́ yìí gbolẹ̀ wọ́n ṣe ń pè lórí burúkú náà ń pè lájẹ́ náà ṣépè fún tọmọtọmọ wọ́n tún ń pè wọ́n orí ṣòwò tó ń ṣépè fún ẹ kọ́sùn lẹni tó ń sọ̀rọ̀ yìí kó stop ẹ̀ ẹ mọ̀ jọ wà lórí fóònù instead tó yẹ kó fi bí ọmọkùnrin obìnrin ló tún ń bẹ̀ kí ló wà láàrin àwọn méjèèjì òfin bẹ̀ ṣé bọ́kùnrin ọkùnrin ló yẹ kó ní ọ̀gá mi mọ̀ bínú dákun màá sì bá sọ̀rọ̀ obìnrin ló tún ń bẹ̀ pé kó mọ̀ bínú instead ọkùnrin tó bí bọ̀bọ̀ yìí nínú nìyẹn omi bọ́ lọ́wọ́ ọmọ ọlọ́mọ lójú ọmọ ọlọ́mọ kí ló dé tí Sunday Igboho ń fojú olóore tiẹ̀ náà gùnkì why tí ò lè bá wọn tó bá sẹ́ni gbogbo ọ̀rọ̀ eléyìí kí election tó kí Yorùbá nation tó dé ni because ọ̀pọ̀lọpọ̀ sọ pé ó ti lówó lọ́wọ́ owó olówó ni mo fi wá ní pé bàbá Muyideen fẹ́rẹ̀ ló sọ tí Muyideen Bello ṣe fún why tí ò lè caution àwọn èèyàn lórí bàbá Muyideen Bello Sunday Igboho àti MC Olúọmọ ń sọ̀rọ̀ ìgbà tán padà wá ń bú MC Olúọmọ nígbà tán ti parí ìjà wọn tán ti padà ń sọ̀rọ̀ yẹn why tí ò lè caution wọn pé kán yé bú mọ́ tàbí bí tẹ́ bá ti fẹ́ bú ẹ má dárúkọ mi ń bẹ̀ ṣé get mi ìwọ tó fẹ́ búyàn má dárúkọ mi wọ́n gbà tán bá fẹ́ búyàn wọ́n máa dárúkọ rẹ̀ wọ́n á praise ẹ̀ ìmí á lo fọ́tò rẹ̀ sẹ́yìn wọ́n á dẹ̀ wọ́n máa dárúkọ ẹ̀ wọ́n á dẹ̀ máa bú bàbá yẹn ẹ̀ẹ́dẹ̀jọ́ mọ̀ nípa tí bàbá wa sọ fún ẹni ohun tí bàbá gbé fún ẹ tó dẹ̀ ló ti gbà bọ̀tì ó lè sọ jáde fún ọmọ Yorùbá ó dẹ̀ ti ṣe kò wá yẹ kó wá máa bú bàbá yẹn nígbà tásìrí yẹn tú ó yẹ kó o lè kọ́ṣọ́ wọn ni pé no mi ìfọwọ́sí yẹn téèyàn bá pèèyàn ní bàbá èèyàn tó dẹ̀ ṣèyàn lóore ẹni tí ìwọ́dẹ̀ ló sọ oní bàbá rẹ ló sọ pé Muyideen Bello is a good person àfáà gidi ni bàbá tó bí ìwọ ó endorse ẹ as a good person bàbá yín ti ní kí ẹ lọ lu àwọn àfáà kan rí tí wọ́n ń sọ lẹ́tọ́ ẹpẹlẹbọ ni wọ́n tí wọ́n ń gbégún ṣùgbọ́n lẹ́yìn ó ti fún ẹ bàbá rẹ gbà fún ìwọ náà tún gbà fún ẹnìkan wá fojú rẹ àwọn wèrè wọn náà fojú rẹ gbólẹ̀ tó ò lè kó fún wọn ẹ dákun èlò náà fún Gbòho nínú bàbá Muyideen ìyẹn mi pé àwọn tí wọ́n ń bú bàbá Muyideen Bello wọ́n wà responsible jùlọ. mo ń gbọ́. àkọ́kọ́ nípa declaration pé kí ló dé tí bàbá Jíbẹ́ẹ̀lì Ìgbòho mọ̀ sí àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé ọ̀tọ̀ ni kéèyàn mọ̀ sí nǹkan kan sọ nǹkan fún yàn kéèyàn mọ̀ sí ọ̀tọ̀ ni kéèyàn ní òun gbà mo máa sọ segment kan fáwọn. ní sùúrù ṣé kò gbà ní sùúrù bẹ́ẹ̀ ṣé kò gbà ló ní no send letter sí ló ní pé kán change ẹ̀ sí ní sùúrù ọkú mi téèyàn ò bá ní gbà ẹ máa gbọ́ mi lé mi ìgbà tí wọ́n sọ pé ẹ máa gbọ́ ẹ ní sùúrù nígbà tán ní kán gbó ní tìlú wa ẹ ní sùúrù sẹ́ mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yín máa ń dìfẹ́ǹdì kẹ́ni káàárọ̀ òótọ́ ọ̀rọ̀ lèmi ò láìkì kí ni ní sùúrù kí ni reason tó fi accept in the first place. ó náà mo fẹ́ explain ẹ̀ jẹ́ kí n land. ó yá mò ń gbọ́. sọ́wọ́n sọ pé èèyàn ń gbà Chief Sunday Adéyẹmọ Ìgbòho tí everybody wá ń pè jagunjagun ní ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ẹni tí jagunjagun bá sì ń sọ ọ̀rọ̀ jagunjagun kì í ṣe ìpàdé orí fóònù ìpàdé ojúkojú gbà ní jagunjagun ṣe tí Chief Sunday Adéyẹmọ Ìgbòho bá wá gbéra wọn wálẹ̀ tí wọ́n ń bá yín plan everything lórí fóònù wọn ò ní nǹkan tí wọ́n rí tán fi gbéra wọn lẹ̀ ẹni bá fẹ́ sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ declaration ẹni mọ̀ pé bàbá yìí wọ́n sì ní clause ó ní ìdíwọ́ tí wọ́n sì lè move. ẹ kí ló dé tó wò wá ẹ máa gbọ́ mi torí kò jẹ́wọ́ fún ní tìrí o pọ́wọ́ tí ì fi o. during that time bàbá yìí fẹ́ rí ìsàwọn gbèsè nǹkan tó yẹ kó fẹ́ gbéra wọn wọlé. kò lè wọlé irọ́ ló wà díẹ̀ èmi tún sọ lójú ẹ̀ pé kò lè wọlé. ẹ kí ló dé wá ń parọ́ kí ló tó ń parọ́. mo mọ̀ pé wọlé ẹni sùúrù everybody ẹni máa ń pè ní jagunjagun akíkanjú ẹni máa ń láyà òun náà ń pè ní jagunjagun ó fẹ́ rí sáré wọlé ni kò sì sí opportunity láti wọlé fún ló jẹ́ kó dúró sàn and ẹni tí ẹ̀ ń bá plan kìíní yìí
kí ni ó pa ẹ̀yin ní freedom òun ò ní freedom ẹni tó ní freedom ló máa lọ bẹ́ni tí ò ní freedom tọ́jọ́ máa ṣe planning of things àní kejì nípa wọ́n sọ̀rọ̀ sí Alhaji Ninu Bello ẹni bá ti mọ̀ nípa social media explosion tó ń sọ̀rọ̀ nípa ok kí ló dé kí Tinubu ò jáde láti máa fèsì sí àwọn nǹkan táwọn lágbájá sọ ọmọ pé everybody is right in their opinion to talk anything they want tá bá sọ pé gbogbo àwọn arọ́wàsí àgbáyé ta ló èèyàn mélòó ló sọ̀rọ̀ sáwọn olóṣèlú Nàìjíríà ju tí Alhaji Ninu Bello but in tí wọ́n ń try láti sọ ó yàtọ̀ sí different area oníkálukú ló ní hidden agenda lábẹ́ kíni òkú sẹ́ni tí ò ní black kíni. so ohun tẹ́ ẹ̀ ń sọ ni pé ohun tí Sunday ṣe ń bẹ̀ ohun tí Gbòho ṣe pẹ̀lú bí wọ́n ṣe fi ojú bàbá Muyideen Bello gbolẹ̀ yẹn ló dáa ẹ̀ ń sọ ni kódà ẹ̀yin kí ló dé èèyàn máa ń fọwọ́ ba kí ló dé máa ń fi ọwọ́ bo ìwà ìbàjẹ́. ẹjẹ sọ̀kan fún yín mà tá máa ń sọ pé ti Alhaji the best thing tí mo inú mi dùn sí òun ni pé ti Sunday Adéyẹmọ àtàlàjì Muyideen Bello wọn fi nǹkan tó sọ ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni wípé títí Sunday Adéyẹmọ bá tún fèsì sí ní tẹ́yìn ọmọ Yorùbá náà máa sọ ní wípé nígbà tí Alhaji Muyideen Bello ti lọ bá níbẹ̀ lẹ́yìn definitely ti gbọ̀ owó ló jẹ́ kó máa support Alhaji Muyideen. irọ́ ló wà ń díẹ̀ irọ́ ló wà ń díẹ̀ àbòsí ni lọ́dọ̀ tèmi àbòsí ni àbòsí ni ṣé tó bá jẹ́ bàbá tó bí lọ́mọ tàbí ìyá rẹ̀ ni wọ́n gbé wá síta kí wọ́n máa yé ẹ̀yẹ́ ìyá tó bí yàn lọ́mọ ẹ wá ní pé jagunjagun ó ti sá lọ́ngbà tí wọ́n délé rẹ̀ ṣé ńgbà tẹ́ ní jagunjagun ní Ìgbòho kí ló dé tí Ìgbòho nígbà tó wá bẹ̀rẹ̀ pẹ̀lú onítìrì ṣe bó mọ̀ wípé òun ò lè lọ kò jẹ́wọ́ fún everybody yín èmi sọ níjọ́ náà pé negotiation ló bá dé Ìgbòho ò tí ì free ṣùgbọ́n ẹnì kan sọ̀tọ̀ torí pé fẹ́ máa fi wọ́n gbowó mo ní má ní yóò tí ì free o kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ sì tètè mú plan yín sí kẹ́ ẹ lè mọ̀ wà tẹ́ wù ṣé bẹ́ẹ̀ mú mi lọ́tà ẹ mú mi lọ́tà náà ẹlẹ́ẹ̀kọ́kọ́ nìyẹn ẹni kò yẹ kó sọ̀rọ̀ pé kí gbogbo ẹni Tinubu sọ ẹlẹ́ẹ̀tí Tinubu lè sọ Tinubu sọ kì í ṣe bí bàbá Muyideen Bello lè jáde kó máa fún àwọn ajá tó wà lórí social media lésì kò lè possible Ìgbòho ló yẹ kó kọ́sùn wọn ẹ̀ẹ́dẹ̀ lè fi Tinubu wé Sunday Ìgbòho kò lè wọ́ra kò wọ́ọ̀kì ẹ lè fi Tinubu kẹ́ ẹ fi wé Sunday Ìgbòho ó jìnnà igi mú jìnnà sórí bàtà gajura wọn lọ níbo síbo Tinubu wá jáde á máa fèsì kò lè fèsì àwọn ọmọ tó yà máa rán ló yà máa rán níṣẹ́ ṣùgbọ́n Ìgbòho ó yẹ kó lè kọ́sùn wọn ṣé bẹ́ẹ̀ ni tó bá lóun fẹ́ gba orílẹ̀-èdè ṣé bọ́n ṣe ń dìjọ òmìnira lẹ́ ń dìjọ òmìnira ṣé láti jó òkè mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ tiyín torọ́ ní èmi ni mo dá Yorùbá nation yín rú látijọ́ tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ láti 2020 bóyá lẹ́yìn náà ti ń bá join I don't know gbogbo bàtẹ́ sá ń bá tọ́yìn bọ́ lọ́ọ̀yà mi gbé kínní dáì pé gbogbo bàtọ́ ń lọ sí rálì bí láti bóyá bíi April yẹn ọ̀rọ̀ gangan ṣẹlẹ̀ mo fẹ́ béèrè question kí ni mo dẹ̀ máa bẹ́ straight níbi ìfẹ́ sórí o kí ni àṣeyọrí kan tẹ́ ẹ rí mú pé Yorùbá nation ṣàṣeyọrí bọ́ tẹ́ ẹ bá parọ́ Ọlọ́run bẹ̀ tí a ti ṣe ìdájọ́ àṣeyọrí wo lẹ́yìn lè sọ pé ẹ rí sẹ́ni pé ń gba Gbòho sẹ́lẹ̀ kì sínú àṣeyọrí kéde tèlá fún yín o ọ̀rọ̀ pé wọ́n mú Gbòho wọn padà sí sídìmáàdì wọ́n gbà wọn ọmọ sílẹ̀ kò sínú àṣeyọrí o ó yẹ mú àṣeyọrí kan ẹ tiẹ̀ fún mi lẹ́yọ̀ kan ní gbogbo tẹ́ ẹ ṣe láti jọ ẹ má àṣeyọrí kan wá tẹ́ ẹ ṣe àṣeyọrí ẹ̀. àṣeyọrí kan tí ó wà ò ní wípé a jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé Yorùbá wà níbì kan. ìyẹn ò sínú àṣeyọrí sẹ́ẹ̀ ti gbà ní ìyẹn ò sínú yẹn torí gbogbo àgbáyé ò gbà àní ẹ kọ́kọ́ fìyẹn lẹ̀ Yorùbá wà tẹ́lẹ̀ ẹni sùúrù mò ń bọ̀ ẹ máa sọ̀rọ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ là fún yín ń tẹ́ ẹ fẹ́ sọ yẹn ṣé ẹ rí ibi tẹ́ ẹ sọ yẹn kì ò sí nínú àṣeyọrí kò sí nínú àṣeyọrí pé ẹ polongo ẹ jẹ́ kí gbogbo Yorùbá wà kí wá láǹfààní tẹ́ ẹ polongo rẹ̀ tẹ́ ẹ ṣàṣeyọrí rẹ̀ ẹ ṣàṣeyọrí ẹ̀ náà ó yá mò ń gbọ́. tó máa ń sọ̀rọ̀ ìjà òmìnira yìí ṣe ìjà tẹ̀lé dájọ́ sí pé ọdún kan ọdún méjì ló fẹ́ fi ìjà jẹ òmìnira. ẹ kí ló dé táwọn ọ̀gá yín wá ní kò ní sẹ́ election. ẹni sùúrù gbogbo campaign tí everybody ń ṣe ẹ bá nínú àwọn olóṣèlú tó máa náà fẹ́ ṣe campaign fẹ́ wọ presidency Tinubu wá sọ̀rọ̀ sí igi lágbájá eléyìí náà sọ̀rọ̀ sí lágbájá tàmẹ̀dù wá sọ̀rọ̀ sí lágbájá but at the same time campaign lọ lábẹ́lẹ̀ káwọn èèyàn fi mọ̀ pé ẹ̀sìn kan báyìí ni mo ní but tó máa ń sọ̀rọ̀ nípa nǹkan pé ẹlẹ́fẹ́ gbà nǹkan ok ẹfẹ́ bímọ ẹfẹ́ ok ẹ ti marriage ìsìn ẹ wá ní ẹ̀rín tí ọmọ tó
a máa bèèrè lọ́wọ́ yín nígbà olè fẹ́ lọ́mọ yẹn ẹ máa ní next year àbí next year kì í ṣe ilẹ̀ ṣọmọ Ọlọ́run ló ṣọmọ bọ̀ ẹ̀yin máa ní focus pé ìgbà báyìí mo fẹ́ kó ṣẹlẹ̀ a máa sọ pé wọ́n ní kò ní selection kò ní selection everybody wà là ń gbé ìgbésẹ̀ ilé tí bàbá Kítóyè ṣe because I was in court. Ìbéèrè tèmi kan ẹni pé story lẹ mú wá super story àṣeyọrí wo lẹ ní tẹ́yìn gan lè gbà mú pé àti rí eléyìí tí kọ́kọ́ yanjú kúrò nínú ọ̀rọ̀ Yorùbá nation tá a fẹ́ ṣe ó ti kọ́kọ́ yanjú ẹni ẹ má mú story wá tó rọ́rọ̀ pọ̀ tá a tún sọ ni tá a béèrè ẹ má pe Biafra mi kò sí tó kan Biafra jèrè tó pọ̀ Biafra ní géènì tó pọ̀ ẹ kọ́kọ́ fi ti Biafra lẹ̀ wọ́n achieve many things ẹ kọ́kọ́ gbàgbé yẹn. ẹ jẹ́ kí n dáhùn my own is tamanja òmìnira ìjọ òmìnira iṣẹ́ ìjà tẹ́ tó máa jà fún ọdún kan àbọ̀dún méjì àwọn kan wà tó ti ń jà kó tó di pàwọ́ àti ètò tó bẹ̀rẹ̀. so ẹ mọ̀ bẹ́ẹ̀ yẹn lẹ́lẹ́ máa gbà á. achievement àkọ́kọ́ nìyẹn achievement àkọ́kọ́. L'achievement there is not achievement in it kò sí achievement. tí wọ́n láti lè ní onítìrìdí wà bá o. ṣe fẹ́ gbọ́ mi àní ní àtọ́nítìrì gangan l'achievement tí àṣeyọrí kan tẹ́ ẹ lè ṣe kódà petition tó lóun ṣàṣeyọrí rẹ̀ gbogbo yín lẹ́jọ́ ṣe yìí sì káǹtì torí pò nǹkan ló ṣe ó lè má ìdí ààrẹ wá tí ò bá sí gbogbo yín tẹ́ ẹ fọwọ́ sí tẹ́ ẹ lọ sáìn kò lè ṣàṣeyọrí lórí yẹn ẹ kọ́kọ́ fi ti petition lẹ́lẹ̀. Kí ló dé tẹ̀yìn wá lọ́dún kan lẹ fẹ́ gbà á kí ló dé tẹ̀lé ìfẹ́ gbà ẹ ṣe ń sọ̀rọ̀ nìyẹn ṣe ẹ wá ní fókọ̀sì kí ló tẹ̀ ń jà ṣe ẹ ní fókọ̀sì. ẹ jẹ́ sọ fún yín tí nǹkan bá Yorùbá ṣẹlẹ̀ ìyẹn túmọ̀ sí pé àwọn kan ló kọ́ wá níbi kan. Rádàdànù nífẹ̀ẹ́ ṣé ẹ rí tẹ́ ẹ bá mọ tẹ́ ẹ gbé dání ṣé ẹ rí pé wọ́n l'achievement wọ́n ní ẹ torí pé àwọn kéde gbogbo àgbáyé gbọ́ it is not achievement. Achievement wo lẹ ní Nàìjíríà náà lọ dìbò torí tẹ́ ẹ sọ ni pé kò ní sí Yorùbá nation. Wàláì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà tó jẹ́ pé wọ́n mọ̀ wípé orílẹ̀-èdè kan ni wọ́n tó dáwọn àgbàlagbà bọ̀tà ẹlòmíì ní gbogbo àtẹ̀ ẹ̀ ṣe rálì kiri mo rántí nígbà tán náà dé èrè ọ̀tọ̀ ni tí wọ́n ń ṣe bí regional system ni wọ́n sì sọ pé kọ́nà Yorùbá nation wa la fẹ́ kásá Ọlọ́run sá fún wa ní president gidi mo láwọn eléyìí ò mọ̀ tán pè ní nation ìdádúró that is why tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ sọ lẹ́ni pé ṣe bí Tinubu la fẹ́ gbà Tinubu ni Yorùbá nation tá a sọ pa ń wá òun náà dẹ̀ ni ọmọ wa ti débẹ̀ they don't know the meaning mo ṣe máa ń pariwo tẹ́ ẹ bá lọ ṣe rálì ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ ìtumọ̀ tẹ́ ẹ wí ẹ mọ́tò mọ́ pariwo ẹ yá wẹrẹ ní ẹ ṣe eré náà ìyẹn kọ́ ni nation. àti tẹ́ni ẹ̀jẹ̀ jẹ́ kí sáré sọ̀rọ̀ ẹjọ́ mo fẹ́ kí gbàmí láyé kíkọ sọ̀rọ̀ kan fún bí 2 minutes. mo ń dáhùn. èmi fúnra lára mi ó yà mí because bá ṣe jọ bẹ̀rẹ̀ struggle yìí I see you as a strong woman and one thing is tí mo fẹ́ kí everybody gbogbo ọmọ Yorùbá nílé lóko tí wọ́n mọ̀ ní wípé Yorùbá nation foundation ó wà lẹ̀. ó ti wọ́ kò sí foundation tí foundation Yorùbá nation bá wà kò ní rí báyìí. Ní structure àbòsí irọ́ ni pé kéèyàn ní kò sí structure ẹnìkan question yín bí wọ́n ní kí ló dé tí Sunday tí Gbòho ẹni sùúrù wọ́n ní òkè Ìgbòho ò lè ṣe tẹ́lẹ̀ wọ́n ní kí ló tó fi Gbòho lọ́wọ́ onítìrí ẹ dáhùn question yẹn ẹ dáhùn question. mo mọ̀ fọ́gà rẹ lórun ẹ̀ wá bí bọ́gà rẹ gan bá fẹ́ wá máa challenge ẹ̀ torí pé n tẹ́lì rí ní ààrẹ tẹ́lẹ̀ kan ló ṣe rádaràdá lókùn tó ṣe ń sìn. tí ẹ bá fẹ́ ṣe tẹ́ bá fẹ́ àwọn mídíà tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ kì í ṣe pé èyí lè máa fẹ́ kí á tẹ̀lé nǹkan tẹ́yìn rò. kí ni mò ń rò mi ì rò nǹkan kan mi ò rò nǹkan kan. ẹni máa wà free person wọ bẹ ṣe ń takò nígbà pẹ́ yìí. because ẹ̀ ń gbèsè ẹ̀ ń parọ́ náà ẹni mo bí ní question mo dẹ̀ ní mi ìfẹ́ story lé lórí achievement yẹn ẹ dẹ̀ sọ mo dẹ̀ ní kí n sọ̀rọ̀ achievement. achievement ni wípé people know that Yorùbá nation is somewhere. Yoruba people are somewhere. Yoruba nation, different tribe are inside Nigeria. Everybody mọ̀ yẹn láti lè wá wípé àìṣe ẹran kan náà. Foundation ti wà lẹ̀ láti ìgbà tí ẹ̀yin kọ́ lẹ̀ là Awólọ́wọ̀ ti already la foundation sílẹ̀ ẹ̀yin kọ́ lẹ̀ là. Bàbá Awólọ́wọ̀ ti la foundation. Bí bàbá Akíntóyè náà dẹ̀ máa ń sọ, tí ò bá sí tí wọ́n ń pè ní and then ẹ máa gbọ́ mi and ẹni sùúrù ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀.
and then àwọn tó dẹ̀ pín yín wọ́n ti already pín yín ní pínpín ẹ̀ ṣara kan náà wọ́n ní west ní yín south wà ńbẹ̀ east wà ńbẹ̀ south ìyẹn mi rí pé ẹ̀ ṣara kan náà wọ́n ti pín yín lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ẹni sùúrù ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tán ẹ jẹ́ n sọ̀rọ̀ nígbà tí bàbá Awólọ́wò dẹ̀ máa ṣe fún yín gbogbo everybody ló mọ̀ bàbá Awólọ́wò kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn tó ń ṣe nígbà yẹn ní restructuring tí wọ́n bẹ̀rẹ̀ àwọn regional system tó ẹ pé oníkálùkù ṣe tiẹ̀ nígbà ayé Awólọ́wò tó oníkálùkù mú tiẹ̀ ó tó di bọ́n tún fọ́jú ẹ̀ pọ̀ ìyẹn ìlànà yẹn ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ìlànà yẹn làwọn bàbá Akíntóyè ń ṣe nígbà náà lọ́hùn ẹ mọ́ gbàgbé àwọn ẹ̀yin ọmọ yẹn bàbá Awólọ́wò ni wọ́n àwọn Abíọ́lá pẹ̀lú wọ́n là yẹn tó yẹ pé gbogbo fọ́jú ẹ̀ papọ̀ ìlànà yẹn ti wà ní already but àwa tá a bẹ̀rẹ̀ ní 2020 tó ń gbé bọ̀ bíi ti tẹ́lẹ̀ ni róṣèlú náà fi gbé wá àwa làwa gbé ga ju bí tí wọ́n rò lọ àti promote ẹ̀kọ́ dàbí tán fẹ́ àwa ti sọ Yorùbá nation bọ́ọ̀tì àti ní achievement ń téèyàn bá ṣàṣeyọrí ẹ̀ ń ló ní achievement kí ṣe pé àkànṣọ fún lágbájá èèyàn mélòó ló gbà tó bá yẹ pé wọ́n gbà wọ́n ní determination nínú ọkàn wọn wípé mi ní ever láyé lọ sí òṣèlú kódà àwọn ọmọ tó wà ní ẹni sùúrù o àwọn ọmọ tó wà lẹ́yìn olóyè Sunday Igboho wọn ní ever láyé sọ pé àwọn fẹ́ lọ sí òṣèlú tí wọ́n bá ní determination nínú ọkàn wọn tí wọ́n mọ̀ tí wọ́n tán gbé dání tí ń gbẹ̀ ní pé bọ́ọ̀gá àwọn wàásù rẹ̀ fún ọ̀bọ̀ tí wọ́n mọ̀ sẹ́rí tẹ́ ẹ bá sọ pé àwọn omíyalé dalẹ̀ ẹ lọ bẹ̀rẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ sọ níṣẹ́ láwọn tó súnmọ́ tí wọ́n lọ sọ́dọ̀ Tinubu pé tán dalẹ̀ yẹn ti sọ níbẹ̀rẹ̀ ẹ wá sọ pé àtàwọn tó dalẹ̀ rẹ̀ yẹn náà ẹ sọ ẹ lọ tún fídíò yìí gbọ́ ẹ sọ páwọn tó dalẹ̀ rẹ̀ yẹn náà now ṣé wá rí tí ẹni sùúrù máa kò tí ràn wọ́n sọ wípé àwọn kan tó ń sọ pé àwọn omíyalé jalè rárá o olóṣèlú ní gbogbo wọn láti lọ. wọn dalẹ̀ àbí wọn dalẹ̀ tó bá wọn kálukú wọn ló lè lọ. olóṣèlú lẹ́gìrìpọ̀tì wọn tó wà ń bẹ̀ oníkálukú ló kò sọ̀rẹ́dà ara wọn fún. ṣé nígbà tí wọ́n wá mọ̀ bẹ́ẹ̀ yẹn tí wọ́n wá mọ̀ tí Igboho mọ̀ wípé òṣèlú náà ṣe tán dẹ̀ ń purọ́ pé Yorùbá nation tí wọ́n dẹ̀ ń búyàn tí wọ́n dẹ̀ ń jà tí wọ́n dẹ̀ ṣe gbogbo ẹ̀ ṣé wọn kọ́ sọ̀rọ̀. olóṣèlú ní gbogbo wọn tẹ́lẹ̀ wọ́n sì jẹ́ ọmọ Yorùbá ìgbà tó ti rí pé èmi wà lẹ́ tó jẹ́ ọmọ Yorùbá nation tó yẹ pé wọ́n máa wà permanent for everybody wa gbogbo switch sí oníkálukú ló ní mission yẹn oníkálukú ló ní nǹkan tó fi rí láìpẹ́ èmi náà nǹkan tí mo ṣe tó rí ní láì kó tó di pé Yorùbá nation ṣẹlẹ̀ kó tó di pé sack letter wá fún mi láti ọ́fíìsì mi. ó yá mo fẹ́ tún bẹ ní question mo fẹ́ bi yín ní ìbéèrè mi mo mọ̀ pé ọ̀gá rẹ̀ mi kọ́gá rẹ̀ kó máa fi mẹ́sẹ̀jì tí bá ti sọ kó máa dá mi lóhùn kó bá ń gbọ́ mi máa dáhùn kó máa fún ọmọ rẹ̀ kó máa dáhùn. now ìkwẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ayé ṣe ń gbọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé nígbà tí kí ló dé nígbà tí Igboho mọ̀ pé òun ò ṣe kí ló dé tó gba owó jáde nínú àkáǹtì òmìnira lọ́ọ̀tì ọwọ́ Onítìrì ìbéèrè àkọ́kọ́ nígbà ìbí rẹ̀ ni pé ìgbà tí ó wá mọ̀ wípé wọ́n padà tí ìyá ẹ̀ padà sọ̀rọ̀ jáde pé ó mọ̀ nípa rẹ̀ kí ló tí Igboho ò fohùn síta tó fi di pé ó ń lọ rán gbàgede mọ̀ kódà ṣé kò yẹ kó gba ọ̀dọ̀ spokesman ṣé bí spokesman kan ló lò ní ìyẹn Koiki wáì tó gba ọ̀dọ̀ gbàgede mọ̀ lọ tó lọ jẹ́wọ́ bẹ̀ lóòótọ́ o òun mọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n àwọn jọ plan rẹ̀ ní pẹ̀lú bó ṣe ní òun máa di bí mẹ́fà bí kan gbogbo ẹ̀ ló máa sọ fún gbàgede mọ̀ torí ẹ̀yìn padà fẹ́ máa defend ẹ̀ Igboho jẹ́wọ́ fún gbàgede mọ̀ but ìta ló yẹ kó sọ sí ó yẹ kó lọ sọ́dọ̀ gbàgede mọ̀ ọ̀dọ̀ spokesman ẹ̀ ló yẹ kó lọ kó sọ̀rọ̀ yẹn kó wá ní nǹkan báyìí ń ló fa sábàbí and then ó tún wá late tó ti pẹ́ sígbà tó yẹ kó sọ̀rọ̀ gbà tí woman ẹ̀ wá fi ẹ̀sùn owó kàn án kí ló tí ó sọ̀rọ̀ pé owó òkè nígbà tí Onítìrí ní kó bá ń ṣe tí kò ti lè ṣe kí ló tí ó return owó yẹn padà kó lè jàre Onítìrí ó yá mọ̀ ìbéèrè tẹ́lẹ̀ màá bẹ́ẹ̀ kẹ́ jọ mo fi Ọlọ́run bàbá yẹn jẹ́ kí n ṣàlàyé. ẹ má parọ́ o ẹ ń parọ́ náà ni mo ṣe máa jẹ́ bá ti pọ́ mo máa dá yín. mi ò parọ́ fún yín kò sí lọ́kàn tí mo fẹ́ rà jẹ́ ń bẹ̀ ọwọ́ ya fẹ́fẹ́ lè wà everybody ń gbọ́. ẹ sọ pé Igboho gba owó Igboho tó gba owó nípa wọn gba owó wọn gba owó ẹjọ́ ṣègbòho ló nà àkọ́kọ́ nìyẹn o ìkejì èyí tí wọ́n náà fi owó yẹn ṣe àwọn ọmọ tí wọ́n ní wọ́n lọ tírénì níbi tí wọ́n lọ tírénì
ẹjọ́ ṣe bí àwọn ará Kwara ṣe bí ara àwọn Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ mi bí yìí wípé ṣé wọ́n lọ training àbí wọ́n lọ training. Ẹjọ́ ẹ wá calculate iye ẹ̀pà tí wọ́n máa ń rà tí wọ́n fi ṣe training ní níbi training room sọ pé rálí o tí wọ́n fi ṣe training ẹ calculate ẹ̀pà ẹ calculate àwọn ọmọ tó lọ ṣe training tí wọ́n á kíákíá okay ó yá kíákíá. Ní wọ́n gbà yẹn pẹ̀lú gbogbo logistic kan náà wọ́n á ṣe everything kan ṣe ẹjọ́ sẹ́ni tó ti jẹun a ní kí wọ́n lọ gbowó padà lọ́rọ̀ pé oúnjẹ ẹ kò pọ̀ kó wá dá owó yẹn padà fún ní. So ẹ̀yin dán ẹ máa gbọ́ ẹ sábà kó gbowó àbí question ni ó gbà àbí. Òun ló fún wọn ní ẹni tí ó gbowó ìgbowó òní fàkáǹtì ẹ̀gbá ó fún wọn ní ẹni tí ó gbà á àbí. Ó ṣàgbá òní okay èèyàn ló mọ ibi tó wà onísìn ó dẹ̀ wò pé òun ò fẹ́ fàkáǹtì gbà ó dẹ̀ mú ẹlòmíì wá ó lẹ́nìyẹn ni kò gbà bẹ́ẹ̀ ni ẹni sùúrù ẹ jẹ́ ká sọ̀rọ̀ ní ìsìn wéètì ní sùúrù ọ̀rẹ́ pé mi ò bọ ọjà ní sùúrù nígbà tó wá mọ̀ tí kò wá mọ̀ yẹn pé òun gbà lóòótọ́ òun dẹ̀ ná lórí àwọn èèyàn kan kí ló tí ó ṣàlàyé rẹ̀ pé lóòótọ́ o owó báyìí o ẹ mọ̀ pé tí mo tẹnu mọ́ nìyẹn tó bá kó ṣàlàyé ó ṣeéṣe kí pàṣẹ ẹ̀ mọ́ tó báyìí lọ́dọ̀ tèmi torí mo yẹ ti kéèyàn máa parọ́ kó jẹ́wọ́ bẹ́ẹ̀ ni àbí ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ̀ fọ́lọ̀ mi ti fẹ́ kí ni mo wí kó dẹ̀ sọ̀rọ̀ pé ókè o ibi báyìí la lóòótọ́ mo gbà lọ́wọ́ rẹ o àgbà ṣùgbọ́n owó tá a gbà á ti ná síbì kan o ibi báyìí la náwó yẹn sí o aṣáàṣe nǹkan báyìí kì í ṣe pé a fi jẹun o kó dẹ̀ sọ pàkátì bọ̀ tó ń purọ́ bóun ò gbà nǹkan kan. Èmi ti sọ yẹn ti pẹ́ ní ìṣẹ̀ṣẹ̀ sọ. Ẹni sùúrù ó fa ìyẹn lẹ̀ ìyẹn wà ní Nàìjíríà ń bì ó fà á lẹ̀ tó tọ́ pé ó kí ẹ bá wa lọ mójútó kíní o ẹni yìí sì lọ mójútó wọ́n sì ṣe gbogbo nǹkan tí yẹ kí wọ́n ṣe lábẹ́lẹ̀ àwọn kan tó sì tó yẹ kí wọ́n lo ti ara wọn náà gbogbo èmi náà fowó kún mo ṣe báwọn ṣàwọn wọn fi kún ẹ wá ń accuse pé Ìgbòho gbọ́ owó. Wọ́n accuse ẹ̀ that one is not accused. Tẹ́rí àwọn nǹkan wà tẹ́ ẹ máa ń parọ́ ẹ̀ ṣàkíyèsí nìyẹn èmi ok ṣé onítìrí ẹni sùúrù sọ́nítìrí sáwọn yẹn lónítìrí bá ṣe mítìn ìbéèrè mi ṣé bí Ìgbòho ló bá ṣe mítìn àbí. Àní ẹni sùúrù o tẹ́rí pé ẹ̀ ń parọ́ onítìrí Ìgbòho ló bá ṣe mítìn kò bẹ́ẹ̀ lómi onítìrí ò bẹ́ẹ̀ lómi ṣe mítìn Ìgbòho ló ṣe Ìgbòho ló wà wò pé òkè àwọn tá a máa lò ibi báyìí ni òun ló tún mú èèyàn wá nísìn ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ ni pé òkè kẹ́ ẹ wá fẹ́ ṣe business tẹ́ fẹ́ ṣe ẹ wá kówó kalẹ̀ ẹni tẹ́ kówó fún yẹn tàbí ẹ fẹ́ ṣe travelling èèyàn kan lẹ́jọ́ sọ̀rọ̀ yẹn ọ̀rẹ́ yẹn wá introduce èèyàn kan sí yín ẹ wá kówó físà owó tíkẹ́ẹ̀tì ẹ ti runwó sí tẹ́ ẹ bá rówó yín sẹ́ẹ̀ ní mú ẹni tí tó mú yín gbàgbà tẹ́ ẹ bá rẹ́ nìyẹn ṣé ẹni tẹ́yìn ò dámọ̀ tó lè jẹ́ pé gbogbo bí nǹkan ṣe ń lọ ẹni yẹn òun lẹ́jọ́ ń sọ̀rọ̀ ẹ̀ẹ̀mẹ́ni tó mú wárí òun ni ṣé ẹ rí kí ló jà máa ń parọ́ kò dá ká máa parọ́ kò dá. sọ pé lágbájá ló ba Yorùbá ni ẹ jẹ́ sọ ohun tó bá Yorùbá ní ṣẹ̀jẹ̀ ẹni tó bá Yorùbá ní ṣẹ̀jẹ̀ ní gbogbo àwa tá a rò pé yes tí ẹ bá fi 1,000 síbì kan máa bá 1,000 yẹn ẹ jẹ́ sọ nǹkan fún yín ẹlòmíì máa fi 1,000 sílẹ̀ ìwọ ló fún yẹn 1,000 wàá tún máa bèrè pé kí ló fi 1,000 yẹn àyẹ̀ṣe. ẹ wá ìtumọ̀ sí lè bèrè tó bá dówó tó bùyàn tẹ́ tó bá bùn yín lówó èèyàn náà sá máa ń bu èmi náà tó bá bùn yín ní owó wípé gbà lọ fi ṣe nǹkan pé lọ fi lọ náà fúnra ẹ̀ ọ̀tọ̀ wá tí wọ́n bọ̀ tí ẹ fi nǹkan yìí ẹ fi ṣe nǹkan kéèyàn má wàá rí nǹkan yẹn wọ́n gbọ́dọ̀ béèrè ẹ̀ ó lè lẹni tó bá ní kán má question. ẹni sùn ẹran ọmọ lọ́jà ẹ fún lówó àtúfẹ́ rà ẹjọ́ sẹ́ni fún lówó mọ́tò yìí. ẹ ṣé wọn wá fún lówó ṣé wọn bùn wọn lówó ṣé wọn bùn yín lówó sáwọn tó rìn sí òkè bùn yín lówó. irọ́ ni kì í sóhun olè ojú kòkòrò àìnítẹ́lọ́rùn ọ̀kánjúà èmi ni àfẹ́mí ń ló bá Yorùbá nation jẹ́ kì í ṣowó. àwọn tó gbówó ilẹ̀ kan máa bọ̀ léjì àkáwà máa lọ sọ̀rọ̀ ká ṣiṣẹ́ díẹ̀ náà ká máa ṣèdúró fún ká máa ṣiṣẹ́. ṣé ẹ ti ń gbọ́ ibi tí wọ́n yí ọ̀rọ̀ yín sí ẹ̀yin tẹ́ ń dáwó ẹni pẹ́ ti sanwó ọmọ gọ́. káwọn náà máa bọ̀ Nàìjíríà àwọn tó wà Nàìjíríà náà mọ̀ nǹkan tó ń dojú kọ. ṣé ẹ ti rí pé ẹ ti sanwó ọmọ kílẹ̀ ń dojú kọ àwọn tó kọ́lé ti kọ́lé bẹ́ẹ̀ àwọn tó ti ra mọ́tò kí lẹ̀ ń dojú kọ. lórí àwọn Yorùbá
àìmọye àwọn sáwọn tó kú àwọn wo ló kú ńbẹ̀ nínú Yorùbá nation lẹ́yìn àwọn ọmọ tó lọ sójú ogun tó lọ síbi rálì Èkó nìkan wọ́n kú wọ́n yìnbọn fọ́mọ yẹn irú woman tó kú nísìn Ìyá Abíọ́dún ó sìkì ní kì í ṣe Yorùbá kì í ṣe pé ó lọ síbi rálì ló fi kú ó sìkì bẹ́ẹ̀ ni ó sìkì ni ó sìkì ni wọ́n ẹ̀tẹ́ máa kàkún ọmọ Yorùbá ni ṣùgbọ́n ṣàìsàn ó dẹ̀ kú ṣé wá ṣe wákàtí yẹn ọmọ tó yìnbọn pa ìyẹn ni mo lè ní wọ́n lọ sí rálì wọ́n yìnbọn sí ọmọ yẹn ní Ọjọ́ta ìyẹn kú fún Yorùbá àtijọ́ tí àwọn kan ń bọ̀ tí wọ́n náà lọ sí rálì kan níbì kan wọ́n ní àwọn kinní kan wọ́n ní wọ́n àrẹ́sì bọ̀bọ̀ kan lógùn state ní táìmù yẹn àwọn tó wá ń bọ̀ tó gbọ́ pé ibi tó wà táwọn yẹn padà tún ní àksidẹ̀ǹtì tí wọ́n kú torí pé wọ́n fẹ́ lọ wò àwọn yẹn kú fún Yorùbá àwọn tó kú fún Yorùbá nìyẹn ṣùgbọ́n àwọn tẹ́mì tẹ ló kú irú àwọn tó kú nínú ilé àdògán sì yìí àáfà òkú fún Yorùbá nation o torí àáfà kò ṣe Yorùbá nation inú ilé ó kàn ti ipasẹ̀ pé Sunday tí wọ́n lọ bá nínú ilé torí pé wọ́n ló ṣe Yorùbá náà fi pa ká sọ pé pàṣẹ Yorùbá tí wọ́n ṣe ló ikú ṣùgbọ́n Mrs. Abíọ́dún tó kú ó rẹ̀ ni kì í ṣe pé Yorùbá nation ló lọ ṣe ibì kan wọ́n lọ síbi rálì kan ni wọ́n yìnbọn fún wọn àbí wọ́n gbé wọn wọ́n ṣe kankan wọ́n rẹ̀ wọ́n ó rẹ̀ ni ó dẹ̀ kú ó dẹ̀ kí ló pa Ìyá Abíọ́dún kí ló pa ìbéèrè mi kí ló pa ẹ fẹ́ tì mọ́ ok ẹ̀yin tí wọ́n mọ̀ pọ̀ kú kí lẹ ṣe fún fámìlì wọn kí lẹ ṣe fẹ́ bí wọn ṣé kò yẹ kẹ́ ẹ ṣàṣeyọrí ẹ̀ ìjàlẹ̀ ń jà látijọ́ ẹ̀ ìjàlẹ̀ ń jà látijọ́ ẹ̀ ẹ wá ní ṣé Yorùbá nation ló pa ṣé Yorùbá nation ni ó wà ní Yorùbá nation lóòótọ́ but Yorùbá nation kọ́ ló pa bẹ́ẹ̀ ni ó dá oore wo lẹ́yìn ṣe fún gbà tẹ̀ tí ẹ̀ wá sọ bẹ́ẹ̀ oore wo lẹ́sẹ̀ fún wọn gan ṣé bẹ́ẹ̀ lè wà bẹ́ẹ̀ oore wo lẹ́yìn tẹ́ ẹ mọ̀ pé Yorùbá nation ló ṣe oore wo lẹ́sẹ̀ fún fámílì àtàwọn ọmọ rẹ̀ ìbéèrè ni o ǹjọ́ wo ni bàbá tó yẹ gbéyàn dìde pé ká ẹ lọ wo àwọn fámílì àwọn tó ti kú tó bẹ́ẹ̀ pẹ́ ẹ mọ̀ pé lóòótọ́. àwọn fámílì yẹn ni kẹ́ bí lóore pé ṣé wọ́n wà bí wọ́n wà. Bó bá èlò lẹ dá fún wọn ṣé ẹ bá tẹ wá fún wọn ní nǹkan kí lè tẹ wá sọ wípé Yorùbá nation náà fi pé Yorùbá nation náà fi ṣe tán fi kú Yorùbá nation náà ṣe tán fi kú Yorùbá nation èèyàn síkì ó rẹ̀ lóòótọ́ ọmọ Yorùbá ó ṣe Yorùbá nation ṣùgbọ́n pé torí Yorùbá yẹn ló fi kú nǹkan lè kó pé torí Yorùbá làwọn irú Sunday sìn irú àwọn tó kú sínú ilé Sunday sìn àwọn yẹn kú wọ́n ní Yorùbá nation torí rẹ̀ náà fi lọ bọ́ sílé wọ́n pààyàn méjì síbẹ̀ irú àwọn ọmọ tí wọ́n pa ní ọjọ́ tàbí rálì wọ́n yìnbọn fún torí wọ́n lọ sí rálì fún Yorùbá nation àgbà páwọn yẹn kú àwọn tí wọ́n lọ sórí ọ̀kadà tí wọ́n jáàmù tí mọ́tò ńlá gbá yes àwọn tí mo mọ̀ pé wọ́n kú fún Yorùbá nù ṣùgbọ́n ẹni tó bá rẹ̀ nínú Yorùbá nation tí sì ṣe pé bóyá kálẹ́ni tó ń sọ̀rọ̀ báyìí tó ń jáde ṣe ṣóò ní gbogbo gbà a lè sọ pé bóyá ọ̀tá náà sọ àbí nǹkan kan náà ṣe ṣùgbọ́n tí ó kàn déédéé sick tó rẹ̀ tó kú ìyẹn ò mí pé Yorùbá nation ló pa ń tẹ́ ẹ̀ máa ń káǹtì nìyẹn Yorùbá nation kan ló pa ó kú sínú Yorùbá nation ni o ó kú ní kí n ṣe pé nínú Yorùbá nation ló kú sí ṣé bí bàbá ìmọ̀ọ́mù tó jẹ́ ọ̀gá wọn ìbò náà wà lẹ́nìí ìbò náà wà lẹ́nìí ẹ̀ ń kàn dìfẹ́ǹdì gbogbo ẹ̀rí wọn rí tangible tí nǹkan ẹ̀ ń dìfẹ́ǹdì ọ̀gá yín gbogbo yín kàn ń dìfẹ́ǹdì ọ̀gá yín ẹ̀ ń dìfẹ́ǹdì ọ̀gá yín ẹ̀ ń kí ló dé ẹ̀ ń dìfẹ́ǹdì ọ̀gá yín ẹ̀ ń dìfẹ́ǹdì ọ̀gá yín kò yẹ kẹ́ ẹ máa dìfẹ́ǹdì tí wọ́n ní tá a bá bẹ́ràn wí ẹjẹ́ abẹ́ràn wí béèyàn bá ṣe tí ò dẹ̀ jẹ́ àbá wí ẹ ti bà Yorùbá jẹ́ ẹni Sunday Igboho ò lè sọ̀rọ̀ torí pé ó ń bú bàbá Muyideen Ìbérò pé báwo ni sọ gbogbo yín tí ẹ máa ń wò mí ní ó mọ̀ pé yìí náà lẹ wá ní péèjì mi torí tá a bá ti lè jáde pò báyìí ẹ ti jókòó tèmi mọ̀ pé ẹ ń wò mí torí wọ́n gbé mi wá sí àárín yín wọ́n gbé wá síbẹ̀ láti wá máa bà péèjì mi jẹ́ lẹ fi wá wò pé yá ìwọ pè wọlé ìwọ lọ pè ó yá ta ló wà ń bẹ́ẹ̀. èmi ni ṣe fẹ́ wà lórí live show. bẹ́ẹ̀ ni. ẹ má bínú ṣẹ́rí nípa ọ̀rọ̀ training èmi train èèyàn tí mo dẹ̀ sanwó bí gbogbo ìgbà ẹ̀rí wà lọ́wọ́ mi ó ní wọn kì í fáwọn lówó àtọ́ ẹ̀rí wà lọ́wọ́ mi owó tí mo ná kì í ṣe kékeré tó ní wọn fáwọn lówó
so wọ́n sọ pé wọ́n fi owó yẹn wọ́n sọ ó ní wọ́n fún àwọn lówó níwájú Ọlọ́run àti ènìyàn owó tí mo ná hundreds of naira ni hundreds of thousands of naira mi lè má dárúkọ ni mo train àwọn èèyàn bẹ́ẹ̀ ni mo train èèyàn bẹ́ẹ̀ ni ó ní wọ́n fún àwọn lówó wá ó ní wọ́n kàn máa ń pa àwọn nìkan máa bọ̀ níbẹ̀ so mi ò mọ ibi tó ń náwó sí o. àbí ẹlòmíì tó tún tírẹ́ẹ̀nì tún ní yìí ó tún lòun náwó ń tòun. Iwájú Ọlọ́run àti èèyàn mo fi Ọlọ́run tó dá mi mo fi búra mo train èèyàn in fact nígbà tó di pé kó lọ sí kí ló ti ń pè lẹ́kọ̀ọ́ nígbà tó ń ṣe crusade ní November pàtí mo ní kó lọ pàtí wọ́n ń sọ pé àwọn fi akọgun ó lóun ò lè lọ nítorí wọ́n ti dá ojú òun mọ̀ so kò jẹ́ lọ so ẹgbà tí mo train ẹ̀ tán iwájú Ọlọ́run àti ènìyàn so gbogbo ìgbà tó ń lọ ló ń gbowó lọ́wọ́ mi ọ̀sẹ̀ kan láàárín ọ̀sẹ̀ kan mo fún lówó lẹ́ẹ̀mẹ́ta. àbí lẹ́sẹ̀ kan lẹ́ẹ̀mẹ́ta ló gbowó. bẹ́ẹ̀ni ìgbà kan mo ní kò ṣe lọ bá Ìṣọ̀lá kò gbọdọ̀ kú ó ní kí kémi náà bá wọn bá sọ̀rọ̀ mo ní bọ̀tí owó mi nira pé ṣèbí ìtorí náà ni ó ṣe wà pé màmá sọ wípé kán fi tírèènì tó bá dẹ̀ ti ń lọ kán fún wọn lówó mọ́tò kán fún àwọn ìyàwó wọn náà kán fún wọn lówó sílẹ̀ torí mo fi Ọlọ́run tó dánú mo fi búra tó bá ń lọ ọjọ́ kan Ọlọ́run gbọ́ nǹkan tí mo sọ yìí ó dẹ̀ ṣe fídíò ó dẹ̀ ké nínú ẹ̀ ó ké ó pé wọ́n tuntun pé àwọn o wọ́n tuntun pé àwọn pé wọ́n tún ní káwọn máa bọ̀ o ó dẹ̀ fún lówó rìsíìtì wà lọ́wọ́ mi mo rìsíìtì mo fi sẹ́ńdì owó sí wà lọ́wọ́ mi owó tí mo ná hundreds of thousands of naira ni o lè gbọ́ fún yín o ṣùgbọ́n mo ti gbà fọ́ lọ́hùn. wọ́n tún wá ní wọ́n wá sọ fún wọn lẹ́yìn tẹ́yìn náà náwó pé kò yẹ kẹ́ máa question wọn sẹ́ ń gbọ́ wọ́n ní kò yẹ kẹ́ máa béèrè ṣẹ́yìn náà rí wọ́n ní kò yẹ kẹ́ máa béèrè wọ́n láwọn tó náwó tó wà ń lo ìbò tán láwọn náwó yẹn wọ́n ní kò yẹ sẹ́ẹ̀rí pé ọ̀rọ̀ ni wò dá ọ̀rọ̀ tí kò èkì lọ sọ lọ́dọ̀ díẹ̀ mọ̀rin ìjọ yẹn nìyẹn tí wúmà yẹn fi bínú dá owó padà àwọn gbólóhùn kan wà tí ò yẹ kẹ́ sọ láwọn tó jẹ́ kẹ́ ẹ jẹ́ ntẹ́lómi yìí ò ronú pé òun fẹ́ jẹ́ lẹ́nìí tó jẹ́ kẹ́ ẹ jẹ́ bẹ́ẹ̀ ẹ wá ní káwọn yẹn o pé tó bá béèrè owó lọ́wọ́ yín wọ́n máa question yín pé kí lẹ fowó ṣe ṣé nígbà tó bá sọ fún pé kẹ́ ẹ fún bá bùn yín ọ̀tọ̀ bọ̀pọ́n ní kẹ́ ẹ lò fún nǹkan kan wọ́n gbọ́dọ̀ béèrè nǹkan ẹ fowó ṣe ẹ wá ní wọ́n ń question yín lórí owó tán kó fún yín nígbà tẹ́ ẹ ṣòlè ṣé bẹ́ẹ̀ yìí náà ń question ìjọba lẹ́fílẹ̀ fẹ́ gba òmìnira àbí ṣé bẹ́ẹ̀ ń question ìjọba wípé wọ́n ń gbowó jáde wọn ṣe nǹkan sílùú ti Buhari gbogbo owó ńláńlá lẹ gbọ́ pé wọ́n ń yá wọn ò dẹ̀ fi ṣe nǹkan ṣé bẹ́ẹ̀ ń question wọn lẹ́fílẹ̀ fẹ́ pín ìyẹn mi pé ẹ pín irọ́ ẹ ti rí pé rọ́lẹ̀ ń pa ń tẹ́ fi sọ páwọn èèyàn kókò yẹ kán máa question yín lórí owó tẹ́ bá gbà lọ́wọ́ wọn ẹni kò yẹ kẹ́ question wọn kò yẹ kán máa bi yín léèrè bóyá káwọn náà kúkú máa bọ̀ ńlé gbólóhùn yìí ò dá o gbólóhùn yìí ò dá. ó dùn mí gan pé kò wúlò wàláì kò wúlò ó dùn mí gan torí pé omi gbogbo wa Yorùbá nation lálá ń jà fún ó dẹ̀ di kìíní nìyẹn ó di ẹlẹ́yàmẹ̀yà alágbájá báyìí mo ti búra fún torí náà mi ò ní lè lọ ó dùn mí o torí Ọlọ́run má jẹ́ kéèyàn lánàá dànù mo mọ bí mo ṣe ń rówó mi mo fi Ọlọ́run ọba tó dá mi mo fi ṣẹ̀rí tó bá jẹ́ pé kì í ṣe ọkọ̀ tó ni mo sọ ó kù mí ó kọ lọ́hùn nígbà tó rí i pé wọ́n pè mo ní òkè ní tèkó mo ní wọ́n ní pé wọ́n fẹ́ àwọn akọgun wa ìgbà náà ni wọ́n ní olóyè ń bọ̀ ní November tí wọ́n lólóyè ń bọ̀ tó ní kí gbogbo wọn lọ́bẹ̀ ó lóun ò lè lọ ó ní wọ́n ti dójú mọ̀ lẹ́kọ̀ọ́ torí Ọlọ́run sí wàhálà Ọlọ́run ti ṣe é sí ní òkùnkùn lẹ́nì kọ̀ọ̀kan rán ní kínní tó bá dé máa sọ wá ní àwọn ọmọ ogun àtòrí Ọlọ́run bẹ́ẹ̀ nínú wọn sọ̀rọ̀ nígbà kan náà nìyẹn pé àwọn làwọn gbéra wọn débẹ̀ ẹnu wọn sọ wọn làwọn gbéra wọn lọ síbẹ̀ ní training ground wọn máa ń láwọn lọ́jọ́ méjì jọ́ mẹ́ta ìgbà mí ọ̀sẹ̀ kan wọn ló ń jẹ nìkan ló ń fáwọn níbẹ̀ wọn mọ báwọn ṣe débẹ̀ wọn mọ báwọn ṣe padà wọn mọ báwọn ṣe fún àwọn ìyàwó wọn lówó sílẹ̀ nǹkan tó wù mí ní ládẹ́wà fún ni pé kọ́ fi tírèènì wọn kọ́ tún fún wọn lówó kan tí màmá sọ pé àkọsọ fún wọn kọ́ fi ṣe yẹn ṣé ó wá dáa kí wọ́n wá òun kọ́ má lè sọ bọ́ ṣe náwó wọ́n dẹ̀ tún rí tí wèrè Jámánì tún bú màmá yẹn pólè wọ́n tún lè jáde kọ́ tún sọ ẹ wo kò sẹ́ni tó pé tán kò dẹ̀ sẹ́ni tó mọ̀ tán mọ́ Ọlọ́run ọba ṣèdájọ́ fún oníkálukú nípa tó oníkálukú kó lórí ọ̀rọ̀ òmìnira yìí ẹ ṣé o ẹ ṣé tẹ́ fún mi láì tí sọ̀rọ̀ ẹ ṣeun gan gbólóhùn yẹn bá dìgan o ṣe mọ̀ pé gbólóhùn tó le ni
gbólóhùn yín ò dáa ẹni tán bá fún yín lówó torí ni mo fi ní ẹ̀ẹ̀mọ̀ túmọ̀ tán pè ní òmìnira wọ́n ti brainwash many people yín tẹ́ ẹ bá mọ tán pè ní òmìnira tẹ́ ẹ ń jà fún irú gbólóhùn báyìí kò yẹ kó máa jáde wípé tí wọ́n bá fún yín lówó kò yẹ kán máa bí yín léèrè ẹ̀dẹ̀ lẹ́ẹ̀ ń bújọba ni mo fi ní ẹ̀ ní Yorùbá nation gbà torí ẹ̀yin gan ò yàtọ̀ sí gọ́ọ̀mẹ̀ntì kí lè wá ń bú Bọ́lá Ahmed Tinubu fún kí lè wá ń pe àwọn ọba yín ní olè tó ń wa góòlù fún kò yẹ kẹ́ bá question àwọn ọba yín pé wọ́n ṣe ń ta góòlù yín gbàtẹ́ ẹ ti mọ̀ pé wọ́n lè bí yín náà léèrè lẹ́yìn tẹ́ fẹ́ gba odidi orílẹ̀-èdè ẹ fi ìfẹ́ àti òótọ́ honest ẹ fi gba nation yẹn tó bá pẹ́ ẹ fi òtítọ́ bẹ̀rẹ̀ Yorùbá nation òwúlẹ̀ lẹ fi ń jà ẹ ti wá dúró pé kán má question yín ṣé wá rí ibi tó délé ni ṣé gbogbo ayé ti wá gbọ́rọ̀ yẹn báyìí wọn lè bí yín léèrè ẹ dáwó wọn ń béèrè question lọ́wọ́ yín pé kí lẹ fowó ṣe bẹ́ẹ̀ ṣe ń kọ́lé sí Báfò ní fíìmù òwe Báfò náà lẹ ń kọ́ sóṣogbo kọ́ shopping complex lẹ ń ra mọ́gẹ́jì sílùú òyìnbó ní Dámánì ẹni kan má question yín àwọn ẹlẹ́ni ń jìyà wọn lè sùn lọ́sàn àti lóru wọn wá ní kẹ́ ẹ fowó yẹn ṣe nǹkan kí ló tẹ́ ẹ ṣàlàyé fún wọn kódà kẹ́ ẹ tiẹ̀ tí náà jẹ kẹ́ ẹ dẹ̀ ṣàlàyé kẹ́ wá tiẹ̀ kúrò pé ibi kan lẹ náà sí kẹ́ ṣàjẹ́ kán mọ̀ pé ẹ má bínú tán bá wá ń ṣépè fúrú àwọn èèyàn yẹn kò yẹ kẹ́ máa support ń tèmi ń bá yín jà fún nìyẹn ní nǹkan tẹ́ ẹ mọ̀ nípa rẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run fọ́rọ̀ tí mo gbọ́ lẹ́yìn ṣé ẹ ti rí i pé rúro bò ń gbogbo wọn hello kọ́là ẹ jọ̀ọ́ ẹ sọ̀rọ̀ sókè. ẹ ṣe ẹ̀kọ́ títọ́ ìbátà rẹ̀ ẹ ṣe nǹkan mi ṣe rí téèyàn bá ní kéèyàn máa rí dùn kíní kan something àwọn ará ilé ìkún àbí kí ni àwọn ìgbàlagbà ṣe máa ń pè é in fact gbogbo ẹni tó pè é in fact it's like kéèyàn mú ata tútù wọn kù sí ojú abẹ́ ní ẹni tó pè é ní ìmọ̀ ní ìlú sọ pé honestly inú ilé ẹ̀dùnkọ́ ti sọ bí nǹkan tó ń fẹ́ sọ bí mo bá ní ìyá sí ìlú yìí nínú òtútù ní inú ìta. oyin ò jákè o torí àgbọ̀ rárá oyin ti lé òjò ẹ sọ̀rọ̀ sókè ẹ̀jọ̀. òkè ṣe ń gbọ́ mi sìn. à ń gbọ́ yín. ok nírú ẹni tó pè yẹn mo sọ pé location 9 ló máa ti pè tóun bá ní màmá sí UK àbí Amẹ́ríkà àbí ó ní ẹ̀gbọ́n àbí àbúrò tí à ń jáde nínú òtútù nínú ìta tó dùn ún pa wá ní bá lọ bọ̀ láti máa lọ ṣiṣẹ́ rálì kò ní sọ nǹkan tó sọ yìí honestly ṣe tí o bá sòótọ́ èèyàn á kú yóò sòótọ́ á kú ó wá dá kí n kó sòótọ́ kó kú ó dẹ̀ gba ìsinmi ní ọjọ́ àjíǹde inú ìwé ìdìbò ti dá lóhùn honestly tí wọ́n bá fún yàn ewu àwọn ọmọ ìlú ìjẹba ń wọn níṣẹ́ tí kọ́bọ̀ bá kù sọ́wọ́ wọn tó máa kún fún pẹ̀lú rìsíìtì yẹn yóò láti béèrè. ìdèlè máa ṣiṣẹ́ pẹ̀lú gómìnà fún ìbá ṣiṣẹ́ sí fún ìṣàkáǹtì fún wọn kí má ṣètò ẹ̀kọ́ fún ló kí má ṣàkáǹtì fún wọn ní ìpín bẹ́ẹ̀. tó tí Sunday Igboho tó bá gbogbo lọ́wọ́ màmá pẹ̀lú bí màmá yẹn ṣe ń panu pé wọ́n mọ̀ nípa ẹ̀ wọ́n mọ̀ nípa ẹ̀ fẹ́ ṣe sọ wọn ò bọ́ síta one day láti sọ̀rọ̀ àsìkò bọ́ síta láti máa dìbò nǹkan kódà ẹni ká wọ́n ti gbé ká máa sùn dáa ní jíì ṣebí tí Sunday Ọlọ́run wá bọ́ síta láti máa lọ báwọn èèyàn sọ̀rọ̀ náà wọ́n bọ́ síta láti lọ bá èèyàn sọ̀rọ̀ pé màmá yẹn wọ́n fẹ́ gbé àwọn ní ìjọba Nàìjíríà lọ́wọ́ báwo ló ṣe bọ́ síta nígbà yẹn báwo ló ṣe bọ́ síta bá Bọ́lá Olóyè sọ̀rọ̀ fún ìṣe program yẹn lágbègbè ẹ̀rọ tí ọjọ́ àti ìṣòro gbogbo ẹ̀yìn tẹ́ ń sọ̀rọ̀ yìí o ẹ̀rọ tí because ọ̀rọ̀ tẹ́ sọ ní èyí ó ti wà lákọsílẹ̀ nǹkan tí ìbádọ́ ìṣòro máa fi dáyọ̀ lẹ́jọ́ gbogbo wa táwọn ń dùbà inú òtútù la wà táwọn ń dáwò náà inú òtútù la wà táwọn ṣe ráàyè náà inú òtútù la wà táwọn ra káàpù táwọn ra vẹ́sì táwọn ra tíṣẹ̀ táwọn ra wọ́n tó tọkì náà inú òtútù la wà táwọn ṣe ìdógún flag náà ẹ̀dọ̀ gbogbo flag tó ti gbà ó kò ẹ̀rọ ẹ̀dọ̀ pé láti máa wà ìgbà tẹ́ mọ̀ pé ẹ̀rọ jáde tẹ́ mọ̀ pé
why the promise pé ìwọ̀n kan wá lead wọn ò rí yẹn sọ why òkè tí yorùbá dẹ̀ lè ṣe ẹni tó bá lè ṣe ẹgbẹ́ inú rẹ̀ tọ́ wípé elephant ni kọ́tà ní yorùbá ní sọ ẹjẹ́ yorùbá dé rẹ̀ tó bá lè bù lápá tó bá lè bù lẹ́sẹ̀ nìkan náà láti rí la máa fàbọ̀ sí yorùbá tẹ̀ mọ́ bẹ́ẹ̀ kí ni dé tẹ̀ ṣọ̀tẹ̀ tẹ̀ yorùbá dẹ̀ lè ṣe tẹ̀ yorùbá lè ṣe fáìn ẹgbẹ́ lẹ́yìn tẹ́bẹ́ lè mọ̀ pé nǹkan tó gbé dání kì í ṣe òtún ẹ lọ wádìí náà ṣe bẹ́ẹ̀ kàwé ẹ lọ wádìí. Kò tiẹ̀ sí tó kàn mí pẹ̀lú yàn títí wọ́n dà ni mo ń béèrè kò yẹ ká tójú títí wọ́n tẹ́ bá ní tẹ́nìkan gbé dání ò dá mo fẹ́ rí títí yín ẹ jẹ́ kémi èmi ni mo gbàgbọ́ nínú yẹn ni mo ń tẹ̀lé tẹ́lẹ̀ ẹ jẹ́ kí n rẹ́ ní tì èmi ò lè máa tẹ̀ lọ́rùn orí ahọ́n ọ̀rọ̀ orí ahọ́n everybody yín sọ náà. Bẹ́ẹ̀ni àárín kankan for 3 years plus àárín kankan òkè wọ́n ti náà kó fún yín tún jáde láti wá dé bọ́ǹkì pé kò sí tó ń ná Chief Sunday bó bá ṣe lọ́ọ̀bù wọn tó gbogbo wa pátápátá kò sí ẹni tó fara jìyà fún Chief Sunday bó jẹ́gbà tó tì wọ́n mọ́lẹ̀ àbígbà tó kúrò ní Nàìjíríà gbogbo aláfara jìyà tá a gbà wẹ̀ so wọ́n àwọn ọmọ Yorùbá deserve apology from Chief Sunday bó tó bá mọ̀ ẹni tó pè é kó yá lọ sọ fún wọn. ó ń gbọ́ ó ń fúnra rẹ̀ ń gbọ́ ó ń wò. Honestly kódà ẹran tí ọjọ́ àti sùn nígbà bí mo ṣe wà níbí báyìí sí tí wọ́n bá rán mi níṣẹ́ níbi iṣẹ́ wọn láti kó owó yẹn ṣe máa dẹ̀ ṣàkáǹtì bí mo ṣe náwó yẹn ẹ̀yin ò ṣàkáǹtì ẹ̀tú wá lérí lórí ẹ̀ ẹ̀tú wá sọ pé àwọn tó wà nígbà yẹn kọ́ máa bọ̀ ní Nàìjíríà kódà náà kódà nínú ilé ìgbé pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbẹ fún dápẹ́ṣọ̀ ẹni pé òun ká lòlò láàrin ẹ̀ nítorí náà wọ̀ ẹ̀yìn mọ̀ yìí pé ẹni tó bá yẹ gbé á kò sí ẹni kò bá gba òun kò wà tó máa fi ṣe nǹkan dáadáa kì í ṣèpè kò ń ṣèpè because we went out in masses èmi kò bá ní ìtànsí lọ sí central london nínú òtútù tamale jókòó sí Nàìjíríà tamale jókòó sí dání sí so that means pé Tinubu náà ṣe fún gbogbo wọn yìí dẹ̀ mọ̀ yìí pé nǹkan tó gbé dání kò ń ṣòkò they all know wọn kò sẹ́ni kan tó máa dọ́gba máa sọ fún mi pé wọ́n mọ̀ yìí pé kì í ṣòkò ok tó bá yẹ kó wọn wọ̀ wáyé tí agbẹnusọ ṣe máa ń sọ yìí pé tí Chief Sunday Igboho bá ṣe Yorùbá ní ṣọ̀gbọ́n òun ò ṣe wọ́n that is pé èèyàn náà tẹ̀lé this is not fair ọba dákẹ́dájọ́ tẹ́lẹ̀ ìdájọ́ àwọn ènìyàn Ọlọ́run ni ọmọ abẹ́ tó bọ̀ gàrí Yorùbá ẹ̀ máa burú o gbólóhùn tẹ́ sọ níjó ní ti £45,000 tó fi padà sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ti dá ẹ tún gbólóhùn yẹn sọ fún adúdú àwọn tó jìyà lẹ́yìn lórí abẹ́ẹ̀dì gbàgbé tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n mú Gbòho ni àwọn èèyàn faint iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹlòmíì pẹ̀lú sickness ẹlòmíì ò lè sọ ẹlòmíì ò lè léwo ẹ wá ní owó tán fún yín só yẹ kán máa question yín tán bá gùn yín lówó kò yẹ kán question àlẹ́ yìí tán ní kẹ́ ẹ fi ṣe nǹkan náà ń sọ nípa rẹ̀ wọ́n lè bùn yín lówó now of course so ìwọ náà lè sọ̀rọ̀ eléyìí ọmọ kékeré wípé wọ́n ń question yín wọ́n bá fún yín 1,000 wọ́n máa bí ilé rẹ̀ pé kí lẹ fi ṣe sọ nǹkan gẹ́ẹ̀ ló máa ń sọ yẹn ṣé kán má béèrè ń tẹ́ ẹ fowó ṣe ni ṣe bẹ́ẹ̀ yìí lẹ sọ pé ẹ fẹ́ fowó ṣe nǹkan lẹ fi wá béèrè lọ́wọ́ wọn ta tí wọn bá dẹ̀ rí nǹkan yẹn tán fi dá owó wọn bí yín ṣé kẹ́ mọ́ gbà kẹ́ mọ́ náà ní kán mọ́ question yín ọ̀dẹ̀ ni wọ́n ni ẹ̀yin gangan ẹ̀rù Ọlọ́run bá mi fún yín o hello Kọ́lá. Hello ìyá mi. Mo wà kó ètò. Ẹ ṣeun. Ojú òní lágbára Ọlọ́run ò ní kúrú làákàyè yín o yóò mú èyí sí ní lágbára Ọlọ́run ṣẹ́gbọ́n mi. Ẹ ṣeun ètò tẹ́ ṣe lénìí ẹ wò ó gbogbo bẹ́ẹ̀ tí ń fẹ́ kí gbogbo rẹ̀ ó dáa Ọlọ́run ó jẹ́ kí díẹ̀ àtọ̀nà tiyín náà kó dáa àlámọ̀rí yín ò ní bàjẹ́ lágbára Ọlọ́run ṣe rí Yorùbá nation tí gbogbo wa ń pẹ́ òun bẹ̀rẹ̀ Ọlọ́run ọba ó mọ àkókò àti ìgbà tọ́lọ́run á ṣe fún wa nírọ̀rùn ojú òde ní tiwa lágbára náà ṣe rí níbi owó yẹn mo wà nínú gúrúùpù kan ìyá mi tẹ́lẹ̀ ọmọ ológo mo wá fowó síbẹ̀ ibùn kan mo tún fàyàn wọbẹ̀ tá a tún fowó síbẹ̀ nǹkan tó wá jẹ́ ohun ìyàlẹ́nu fún mi jọ́ yẹn ni pé owó tá a kó síbẹ̀ wọ́n tún wá láwọn fẹ́ lé agbára bí kí ni wọ́n ti pe kinní yẹn onítàn wá láwọn máa tún kó àwọn wọ́ríọ̀ wá ká bá wọn ṣe mítìn
so inú láti bí mi jọ yẹn pé irú warrior wo kí ló kàn mí pẹ̀lú warrior àwọn jagunjagun àwọn jagunjagun mo ní kí ni tiwa pẹ̀lú àwọn jagun wọn ní a tún máa dáwó mi mo ní ṣé wèrè lè kó wá ní àbí tí kí ni. àdìrọ́dẹ gbogbo. mo ní kókò tá à ń ṣe yìí à ń ṣe ni nínú àwọn fámìlì mi sọ fún mi pé àti rí máa gbà. mi ò sí ní ẹ̀yìn ilé èmi náà sí ní Nàìjíríà tí mo ti náwó sí kinní owó tó yẹ kí n kó fáwọn ọmọ tó làbí ẹni tì màá ná owó tó wá lásánwó àwọn jagunjagun mo wá dáńjọ yẹn mo ní ṣé wèrè lè pè wá ní obìnrin kan ló dá mi náà níbẹ̀ ìjọ yẹn tó ń pọ̀ náà wọ́n tó fira wọn sọ ni lọ́ba ní ẹyin báyìí làwọn ti náwó wọn ní kò sí nǹkan tó kàn wá nǹkan tá a ní a ti fi síbẹ̀ gẹ́gẹ́ bí nǹkan bẹ́ẹ̀ sọ èwo ló tó kàn mí pẹ̀lú àwọn jagunjagun èwo tún ni ká máa sanwó jagun sẹ́gẹ́ ní ibẹ̀ ni mo ti wá mú ọ̀rọ̀ wá pé ṣé bí wọ́n ní màmá onítìrí wípé owó òmìnira àkáǹtì ó ní wọ́n máa san fún àwọn jagunjagun tí wọ́n máa lò kí tún ní tiwa tẹ́ni á máa dáwó ìyá mi tẹ́ni ọmọ ológo ọ̀rọ̀ yẹn wà báyẹn so kíní yẹn wọ́n bí mi nínú gúrùpù yẹn láti ìgbà yẹn mi ìsọ̀rọ̀ síbẹ̀ wọ́n bí mo ṣe yọra mi kúrò bẹ́ẹ̀ nìyẹn many ìgbà tí Chief Sunday Igboho kọ́kọ́ jáde gbogbo àwọn gúrùpù tá a wà tá à ń ná owó sí ẹnìkan wá jáde ní ìsìn wọn ni wọn ò lè béèrè owó lọ́wọ́ wọn pé kí ni wọ́n fi owó àwọn ṣe ẹnìkan ò ní ṣépè fún wọn owó yẹn náà ló máa béèrè lọ́wọ́ wọn níbi tí ó ti máa bí wọn ìyẹn kan àwọn ní ìsìn àwà níbi tá a wà tá a bá sẹ́ǹdì owó sáwọn ọmọ ní àbá sẹ́ǹdì ẹyọ báyìí ẹ bá mi fowó báyìí kalẹ̀ lẹ̀ ṣé mi ìwá ní tọpa pé owó tó kù àbí owó tẹ̀yìn gan tí wọ́n bá tẹ̀ tún béèrè owó mi gan lọ́wọ́ mi gan mo tún máa sọ fún wọn pé kí lẹ fowó ọwọ́ yín tí mo fún yín ṣe ni ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ nínú pé ẹlẹ́fẹ́ ṣe nǹkan báyìí kan wá béèrè pé kí lẹ fowó sí ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ ìyá mi tẹ́ni ọmọ ológun Ọlọ́run á máa wà pẹ̀lú yín ṣẹ́rí gbogbo àwọn tán jáde tí wọ́n ń dìfẹ́ǹdì Ìgbòho kinní kan lèmi ò tí ì mọ̀ fún wọn mo dẹ̀ fẹ́ mọ́ bá mi béèrè lọ́wọ́ wọn lórí program ẹ jọ̀ọ́ ẹ mọ́ bá mi béèrè pé ṣé mi ìrókù sí Ìgbòho iná ní láì wọlé iná ní rọ̀jìn gbogbo wa lóko Ọlọ́run nìkan lọ́ba láì Ọlọ́run nìkan lọ́ba tí ò ní kú láyé torí kò sẹ́ni tá a fẹ́ fi tiwa jọ bẹ́ẹ̀ ti gbogbo àwọn tó ń dìbẹ́ǹdì Ìgbòho ní ìsìn tí wọ́n ń jáde kán rántí pé àwọn ò tí ì dìbẹ́ǹdì ara wọn níwájú Ọlọ́run tó ń dìbẹ́ǹdì ọmọ èèyàn. síbẹ̀ gbọ́ tó ní ó ní lóòótọ́ Ìgbòho gbà sí bàbá Muyideen Bello lẹ́nu ó gbọ́ ó sì gbà pé kó má ṣe Yorùbá nation mọ́ ẹ sáà rí pé ó sọ pé ó gbà ó ló gbà bọ̀ kò fẹ́ sọ fún Yorùbá pé kán má ṣe torí kò fẹ́ dàrú ìyẹn mì pé ó wá fi dídákẹ́ yẹn ó wá fi ń bàjẹ́ ìyẹn mi kọ́ dọ́gbò ó lè ìgbà míì wọ́n ní tẹ́yẹ bá dákẹ́ fún nǹkan míì ó máa ń bàjẹ́ ni ìgbà míì tẹ́yẹ bá dẹ̀ dákẹ́ fún nǹkan míì ó máa ń tòrò ni bẹ́ẹ̀ ṣe rí bí Chief Sunday Igboho ṣe dákẹ́ ẹ̀ló mi yá mi. mo ń gbọ́ yín mà. ẹ̀ló wọ́n ṣe dákẹ́ gbogbo ìgbà tẹ̀ tí ń pariwo yìí ìgbà míì kéèyàn sọ̀rọ̀ síta á máa tún nǹkan ṣe àwọn rò pé bóun ṣe dákẹ́ yìí gbogbo tẹ̀ ń pariwo yìí wọ́n rò pé àwọn fẹ́ fi tún nǹkan ṣe ni ẹnìkan sọ̀rọ̀ nínú àwọn. rárá o kò fi tún nǹkan tó mọ̀ pé ó máa bàjẹ́ o ó mọ̀ pé tóun bá sọ̀rọ̀ ó máa bàjẹ́. nǹkan tí mò ń sọ nǹkan tẹ̀ máa ń sọ náà ni pé kán jáde síta nǹkan míì máa tún ṣe ńgbà téèyàn bá sọ̀rọ̀ síta bẹ́ẹ̀ tí gbogbo èyí táwọn ń ṣe yìí mò ń sọ ni pé àwọn rò pé àwọn fẹ́ fi tún nǹkan ṣe láì mọ̀ pé nǹkan bàjẹ́ sí ni tó gbogbo àwọn tó ń jáde nísìsiyìí tán láwọn jìbẹ́ di Chief Sunday Igboho abẹ́lé àsí fún Unity àsí fún anybody gbogbo bí nǹkan ó ṣe dà là ń sọ ọ̀dọ̀ wọn náà sì ní tẹ́ bá rí pé bí kinní ìṣe kọ́kọ́ pín ó wà nínú prógámù kan ọkùnrin ni mo ní mo wà disappoint nínú wọn inú bẹ̀rẹ̀ ni mo ní mo fowó sí àwọn náà kọ́kọ́ pín pé nǹkan tí Unity rí mo ní aṣebọ́kùnrin ni yín kí ló dé tẹ̀ ń ṣe délé ẹ̀yin lẹ kọ́kọ́ pé tàkólẹ̀ ẹ̀yin lẹ kọ́kọ́ pé ti Paul kò yẹ kó rí báyìí ṣe bí Yorùbá nation ni wọ́n ní rárá alájà ẹ má sọ bẹ́ẹ̀ mo bá dákẹ́ àtìgbà yẹn mo ti rí pé ibi táwọn kìíní yìí ń gbé kìíní yìí lọ gba orílẹ̀-èdè èèyàn lẹ́sìn so gbogbo ẹ̀dá tó bá dẹ̀ ti wà tẹ́lẹ̀ bóyá mùsùlùmí níyìn ni àbí kírísítẹ́nì ní tẹ́ bìlíìfù nínú Ọlọ́run ọba yín kí ló ṣe jẹ́ pé èèyàn kan tí Ìgbòho nìkan gan bá wà tí ò bá rí èèyàn sọ̀pọ́ọ̀tì rẹ̀ sí Ìgbòho nìkan lè dá Yorùbá nation gbà ṣó lè dá gbà so gbogbo wọn jọ ń ṣiṣẹ́ fúnra wọn ni jagunjagun eléyìí ọ̀tún òwe òsì òwe ọ̀tún ni kí ló wá dé tẹ̀ wá ń ṣe yán bí ọkà táwọn èèyàn bá wá jáde àì láwọn èèyàn ṣe kinní kan ṣérú eléyìí náà sọ bójú wọn kò dá bó ṣe ń rí yìí gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí náà òun náà ló padà ń ṣẹlẹ̀ yìí ní ìsìn báyìí bẹ̀tẹ̀ ní tó bá gbá lójú òun ló máa mọ ibi tí nǹkan ti bá wọn so ìyí onítìrí tí wọ́n ń fún jẹ gbogbo àwọn tó tiẹ̀ jóbìnrin gbogbo wo ò lè rìn kó rí má mì tóbìnrin yìí bá ṣe nǹkan tí ò dáa tàbí bẹ́ẹ̀ sì máa ń sọ ẹ bá wọn méjèèjì wí ọ̀gá mẹ́ta lájọ ní ẹ bá wọn wí lọ́tún lósì kẹ́dẹ̀só tọ̀rọ̀ kí gbogbo rò dẹ̀ kílẹ̀ bẹ̀tẹ̀ fẹ́ máa ṣe pé Ìgbòho
ṣé kò ó mọ́ tó àwọn òjíṣẹ́ Ọlọ́run ni ṣé kò wọ́n mọ́ tó àwọn òjíṣẹ́ Ọlọ́run ni. Ìgbòho tí wọ́n wá ní ò lè sọ̀rọ̀ nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ajá wọn, wọ́n wá ní Ìgbòho ò lè bọ́ síta kó sọ̀rọ̀. Àwọn kò lè bá bàbá gbàgede ìsọnù, ó lè bá sọ̀rọ̀. Ó ti lọ sọ́dọ̀ bàbá Kọ́lá Olóòtú nìsín, kódà kó má jẹ́ kó tiẹ̀ ṣe bí ọ̀hún fóònù náà ló fi jẹ́wọ́ fún wọn. So kò sì lè jáde, ó wá ń sá káàkiri. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́rọ̀ yìí, tẹ́ ẹ bá lo nọ́mbà sẹ́ǹsì yín, ìkà ayé àti tọ̀run ní ibẹ̀ tí ẹ rántí pé ìjọ tí ó kù yín nínú sàárè yín pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ kò sẹ́ni tí ò fẹ́ràn Ìgbòho. Àwọn oníjọ́ tí wọ́n mú Ìgbòho, ìyá mi Tẹ́ni ọmọ ológo, tí n bá gbọ́ anything lórí social media ní ìsàbẹ̀ anything jaya, màá kọ́kọ́ kú lára mi nítorí tí n bá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run má jẹ́ kọ́tà olúwa rẹ̀ owó lulẹ̀. Ẹ wọ́n sọ pé Ìgbòho sáwọn fámìlì Ìgbòho gan fẹ́ràn Ìgbòho tó bí gbogbo ayé ṣe fẹ́ràn rẹ̀. Àmọ́ ṣe rí tí wọ́n níwọ̀n gbà kan láti ní káwọn máa dìbẹ́ǹdì Ìgbòho pẹ̀lú ògo náà wọ́n máa táṣìírí ẹ̀ síta ni. Because irú èyí tí ẹni yìí tún jáde lẹ́ni tó sọ pé owó tí wọ́n bá fáwọn kò yẹ káwọn èèyàn kankan béèrè. Ẹ máa rí bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló tún máa bínú síta pẹ̀lú nǹkan statement tó tún sọ yìí. Orí statement ìkú ìkí náà máa ń sọ̀rọ̀ yẹn nígbà everybody ò lè béèrè kíní kankan lọ́wọ́. Why? So ó mì pé ìkà ni yín, ìkà Ọlọ́run á dẹ̀ bí gbogbo wọn. Gbogbo owó kọ́pọ̀ tẹ́nì kọ̀ọ̀kan wá ná sínú struggle yìí, Ọlọ́run á fà jáde lára wọn. Ìyá mi ẹ ṣeun, ẹ kú ètò, ẹ máa bẹ́ ètò lọ. Ẹ ṣé mà. Ojú òní tí mo ti bẹ̀ fún mi láyé, ẹ ṣé o, ẹ ṣé o. torí pé tẹ́ bá wa mú mi sókà mò ń gbé ẹ̀ẹ́dẹ̀ gbé nẹ́ẹ̀tì wá tàbí kẹ́ gbé bíbá ẹrù ẹ̀ẹ́dẹ̀ mọ́ wá lóru tẹ́ bá wá lóru tẹ́ bá wá bí 1000 bẹ́ẹ̀ 100 bá padà ẹ lọ fẹ́ ni èmi ò sẹ́ńsẹ́ mọ̀ fọlọ́pàá dẹ́rùbà. ẹnu pọ̀ sígbà tí wọ́n wá dé kí ló dé tó gbérọ́ wá ètò sá lọ ṣé bí gbogbo tó fi kó wa jẹnu tààrò kó òótọ́ ló wà ń bẹ ìgbà tí gbọ́ngbọ́n dédé ńkọ́ ìgbà tán kó dé ńkọ́ n tó kọ́kọ́ sọ rèé. tẹ jẹgbọn wa tẹ jẹ sẹ́nitọ̀ téèyàn bá wá yọ lórí burúkú pẹ̀lú gbogbo yàtí ń jẹ Yorùbá yìí tó yẹ kẹ́ líìdì wa kẹ́ tó wá lẹ fẹ́ ṣe pírẹsidẹǹtì sẹpẹ ti ya wèrè sọmọpẹ ti ń ṣe èrè pírẹsidẹǹtì kọlọkàn ó yẹ kẹ́ pé gbogbo Yorùbá jọ ni pé níbi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ ẹ ṣàlàyé kẹ́ wá líìdì wa bọ́ta káwá béèrè fẹ́tọ̀ wa ẹ wá lẹ fẹ́ ṣe pírẹsidẹǹtì ẹ lè ṣe ẹ ní ṣe kàmpé mo promise mo fọlọ́ ń búra a pa yín kó tó dijọ́ kàmpé ní ẹ kù ni mo fọlọ́ ń búra fún yín kò sẹ́ni tí yóò ṣe kàmpé gbogbo yóò fìlú lẹ̀ ni ṣe bẹ́ẹ̀ kàmpé tẹ̀sẹ̀ yìí àwa náà lẹ́sà pè ká tẹ̀lé yín á yìnbọn sí yín látẹ̀yìn ni gbogbo ìyàtọ̀ fẹ́ jẹ́ yín kò lè pé 2 weeks tàbá pínsìn ẹ̀yin náà lẹ́ máa ṣe gbogbo ẹ̀ ẹ wá tún ní ká mọ̀ bọ̀ ká tó wá mọ̀ ṣe kàmpé fún yín ẹ ṣe president ẹ ń ṣì èrè ni gbogbo campaign tẹ́ bá ṣe ẹ sáfi mọ nínú yàrá ọ̀dọ̀ yín àtàwọn ìyàwó yín tẹ́ bá bọ́ gbòòrò àbàyín jà sógbó ẹ̀wọ̀n Yorùbá tẹ́ jẹ́ tèmi àtẹni tí ò jẹ́ tèmi kọ́ fa etí ẹ̀ kó gbọ́ ẹ lọ ṣe oògùn a máa tó rálì yẹn ṣe a máa sẹ́ndì àwọn ọmọ kọ̀ọ̀kan tí wọ́n ní oògùn gidi lọ́wọ́ kan mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ṣe fún yín ẹ lọ ṣe oògùn dáadáa. Gbogbo ẹ̀rẹ́ o wọ́n lá pa yín látẹ̀yìn nígbà tán wá bẹ̀rẹ̀ wọ́n wá ní òkè ó fẹ́ pa wá òkè jẹ́ ká challenge ara wa. torí pé tẹ́ bá wa mú mi sókà mò ń gbé ẹ̀ẹ́dẹ̀ gbé nẹ́ẹ̀tì wá tàbí kẹ́ gbé bíbá ẹrù ẹ̀ẹ́dẹ̀ mọ́ wá lóru tẹ́ bá wá lóru tẹ́ bá wá bí 1000 bẹ́ẹ̀ 100 bá padà ẹ lọ fẹ́ ni èmi ò sẹ́ńsẹ́ mọ̀ fọlọ́pàá dẹ́rùbà. Sunday ìbọn pàpà pò gbogbo ara ẹ̀ ló ya ṣe bó ní wọn lè fọlọ́pàá dẹ́rù bẹ̀ ìgbà tán ní pé kó wá jagun Nàìjíríà kí ló dé tó sọ wípé àwọn Nàìjíríà gọọmẹ̀ntì ní irinṣẹ́ burúkú lọ́wọ́ ó yẹ kó o lè sá lọ ó yẹ kó o lè ó ti ẹ̀ka rí wọn kó o mú wọn balẹ̀ ìwọ ló fẹnu ẹ sọ àṣírọ ni àsọ̀rọ̀ orí àwọn ni nígbà tí o mọ tán pé social media ó dẹ̀ kúkú mọ̀ ìjọba ó rò pé kó o halẹ̀ lásán kó mọ̀ pọ́n ti mí ní tiẹ̀ ó rò pé kó o halẹ̀ lójú ara ẹ̀ wọ́n wá kó tata kùkù lọ bàtálíọ̀nù kó lọ ìwọ ló sọ ní tán bá 100 lọ tí 1000 bá wá 100 bá padà ó lu ègbé ni àwọn 1000 ló wá àwọn tó wọ́dọ̀ wọn tiẹ̀ tó 1000
àwọn 40 something náà wá bí bóyá wọn lè ju bí 40 or ìfò gan bẹ́ẹ̀ bí 30 làwọn tó wá àbí sanwó 50 ni àmọye ẹ̀yin tẹ́ wá sọ fún mi sanwó 50 kódà kó jẹ́ 1000 yẹn gan ló wá wáìtì gbogbo wọn wá padà bọ̀ lọ́dọ̀ tí wọ́n mú dí àwọn èèyàn janlẹ̀ ìwọ náà ó bẹ́ ẹ lára pòpòpò níbi tó ti lọ yọta mọ̀mọ́ fẹnu yaran mọ́ o mọ́ ẹnu ẹ̀dùn gan ẹnu dúró bọ̀ Sàámú alájọ àwọn wèrè kan ní kí n má pè é Sàámú àwọn táyé wọn máa bàjẹ́ Sàámú ní ẹ̀nà àwọn Sunday Dagboru ó ti di dá Yorùbá rú ó gbúdọ̀ apologize ìwọ ló gbúdọ̀ bẹ̀ mí ó gbúdọ̀ apologize fún tẹni ọmọ ológun tó ló ṣe ẹlẹ́dàá tèmi tó ló forí mi powó tí kò bá jẹ́ mi tí ń pariwo ń ta wúwà àlùkà ló fẹ́ dáwó fún èmi mo polongo orúkọ ẹ̀ mo sọ̀rọ̀ sáwọn èèyàn tẹnu mi dùn ọ̀dẹ̀ pẹ́nu tèmi dùn ju gbogbo wọn lọ ẹnu mi dùn gan tèmi ò mọ̀ pé rán ló wà mẹ́mi rò pé òótọ́ ni ṣé ẹ ti gbọ́ tọ́mọ yín wí wọ́n lẹ̀ láchífmẹ́ǹtì ó tún jẹ́wọ́ ní kò sí achievement kan ṣoṣo tán dẹ́rí báyìí wọ́n láchífmẹ́ǹtì láti bí ọdún mẹ́rin 2020 2021 2022 2023 ọdún kẹrin là ń lò lọ yìí wọ́n ní àwọn kan polongo lásán ìpolongo yẹn kò sí achievement yẹn torí gbogbo ọkọ náà mọ̀ tó bá pọ́n mọ̀ tán ní determination tẹ́ wàásù fún wọn tó yé wọn kò yẹ kán lọ síbi olóṣèlú kò yẹ kán tún máa sọ pé àwọn ń dìbò ó yẹ kán gbogbo sì máa fọ́n síta ni ìgbà tó bá pẹ́ lóòótọ́ náà mọ̀ ìgbà tán bọ́ọ̀sì ni ó yẹ kán fọ́n síta ńgbà náà owó náà fún gbà tàbí ní ẹbọ ọ̀tà bọ́ bá ní ẹ lọ fẹ́ kiri lásán mọ̀ ní kán mú yín lówó kán dáwó wá ni ẹgbọ́ no achievement ti báyìí àṣírí ti tú there is no achievement tán tẹ́ ẹ ní òní spokesman ti kó ìgì náà ló sọ̀rọ̀ yẹn kí n sọ pé ẹkú wọ́n fúnra ìlú dárúkọ spokesman Matthew nu Koiki Media bring you what to your doorstep Koiki gbogbo ariwo tó ń pa so ariwo lásán yẹn nìkan la achievement yẹn ariwo pé ẹ ní Yorùbá ẹ fẹ́ gbà ẹ̀ẹ́dẹ̀ gbà mọ́ ẹ ti kó ẹrù sáwọn èèyàn lọ́kàn ẹ ti jẹ́ kọ́pọ̀lọpọ̀ ní hypertension ẹ ti jẹ́ kọ́pọ̀lọpọ̀ lọ sí oògùn tí ó yẹ kẹ́lòmíì lọ ṣe sáré ó ti ṣe ohun tí ó yẹ kẹ́lòmíì lọ dé ó ti jẹ́ babaláwo pásítọ̀ gẹ́gẹ́ jẹ́ kí pásítọ̀ tó dúbọlé níbi ọ̀rọ̀ inú yìí ẹ ti jẹ́ káàfọ́ àgán lọ sí gbẹ́rẹ́ ẹ ti jẹ́ kí àwọn pásítọ̀ gan lọ sí gbẹ́rẹ́ ẹ ti jẹ́ káwọn èèyàn ṣe tó pọ̀ débi àwọn ọmọ àkókò ẹ ti jẹ́ kó fún wọn ní nǹkan jẹ ẹ wá sí àjẹ́ rẹ̀ achievement lé lórí ẹ wá lẹ̀ àtìfù lórí pé ẹ̀kan polongo abẹ́rẹ̀ Ọlọ́run there is no achievement ẹni báyìí mo ní kò sí so gbọ́ bá wọn dìdìrín lẹ́kìtì àdàgbàjẹ́dá òfù dàgìnìdàgìnì bọ̀dọ̀dẹ̀ sọ ti rí ọtí gbàgbọ́ lọ lé mi ni tí mo bá ní Yorùbá nation wà olóò ti kú wọ́n ti gbé ẹ̀sìn tó dẹ̀ yẹ pé èyí tó ń mí nínú nǹkan àti tí ò mí olóò ti kú bó ṣe sọ fúnra rẹ̀ nu ó dẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ fún ẹ àtọmọ ẹ àti ilé ẹ àti gbogbo ọ̀nà rẹ bó ṣe wíṣì mi ni ó rí fún ọ torí ẹnu onípọ́n ló fi ń pe kú ẹnu tó fi pé náà ló máa fi jẹ́ tiẹ̀ ìwọ ló sọ èmi kọ́ o so ti wá rí ní ìṣọ́lé mi mò ń dàrú pé torí pé tí mo sọ wípé kò sí Yorùbá nation mọ́ kò sí Yorùbá nation mọ́ tí tẹ̀sí lọ́wọ́ ẹni o mọ́tò gidi ń bọ̀ ṣé nígbà tí mọ́tò gidi bá dé mi máa sọ fún pé mọ́tò gidi ti dé mo mọ̀mọ́ fi ara mi jìn fún Ọlọ́run àti ọmọ Yorùbá ṣé ráwọn mọ́tò tó wà nílẹ̀ o táyà rẹ ti yọ gbogbo ẹ́ńjìnì ẹ̀ ti yọ dànù kò lẹ́ńjìn mọ́ kò ní táyà mọ́ gbogbo jígà gbogbo síárìn kò sí kankan gbogbo náà nu mọ́tò wọn ló ti yọ ó ti takú kò tí ẹ̀ lè dìde mọ́ bó ṣe wà ṣé wá rí mọ́tò nǹkan bó tún ṣe wá takú ó ti wá lọ forí sọ ògì ó ti forí sọ pọ́n ó ti fọ́ so tí mọ́tò mi bá dé tí ó kó yín lọ ilẹ̀ lérí èmi á sọ fún yín ṣùgbọ́n àwọn ilé tó wà nílẹ̀ tó bá sì ń dáwó owó mọ́gọ́ọ̀lù dá everywhere there is nothing like Yoruba nation now there is nothing like Yoruba nation movement nothing Yoruba nation struggle now àwọn tó bá sì sọ ọtí fetí ara ẹ gbọ́ tó bá sì tún bìlífù rọ́tán pa olè owó tí wọ́n gbà lọ́wọ́ ẹ ni ẹ mọ̀ pé oògùn náà fi ń gbowó lọ́wọ́ yín tó bá ti fi nǹkan sẹ́wọ́n bá ti fi sí gbẹ́rẹ́ tán ti sọ́ọ̀dì tán dẹ̀ sí sọ́wọ́ tán fi sánà àfún tán fi sẹ́ẹ́ ó yá ẹ mọ̀ dáwó yé báyìí ẹ mọ̀ dá yé báyìí ìwọ náà ń dáwó lọ lódìgbà tó bá dá tán kójú ẹ̀ tó wálẹ̀ wọn bí ẹrẹ ọ̀wà ni ò ní dákẹ́ni ó mọ̀ pé torí owó tí wọn dá mọ́ná ṣe ń gbógun ti tẹ́ni tí wọ́n fún wọn mọ́ iye tán rí tẹ́lẹ̀ wọn rí mọ́ wọ́n wá lọ jókòó ti péèjì mi wọ́n wá bẹ̀rẹ̀ sí ní dáàbò pàpà pò yín ni mo máa yọ dàbí lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n wá bẹ̀rẹ̀ sí ní flag ẹ̀ pàpà pò
ẹ̀yin olórí burúkú rárá àdámọ́sáfà ní ẹ̀yin atoko wá ba lé jẹ́ sáré ṣàdúrà fún ẹ yín. wò ó bínú mi ṣe dùn nínú yín á sì máa dùn tàbá wá rẹ ẹnikẹ́ni tó nà ó pa yín lẹ́kún Ọlọ́run á bá mi fomi jẹ́ ọjọ́ tí mo ní ásídẹ̀ǹtì á bá mi fi pa lẹ́kún ẹnikẹ́ni tó bá nà ó pa yín lẹ́kún Ọlọ́run àwò má jẹ̀mú ọjọ́ tán tu egun ọwọ́ mi tí mò ń ké pé mo ti kú oró á jẹ́ kí gbòòrò kó máa ṣẹlẹ̀ nílẹ̀ ẹni náà mo sọ jáde tìkanra tìrora ti dùnú ní wákàtí tàbá rí ẹnikẹ́ni yàn kéèyàn tó nà ó fẹ́ bàrẹ̀ àjò ayé yín jẹ́ mo lo májẹ̀mú ọjọ́ tí mo rìn nínú àgbàrá ẹ̀jẹ̀ mo lo májẹ̀mú ọjọ́ tí ìdí ń jáde nínú ara